ṣáyà ní o lọ́dẹ ọkọ ọmọ tó rẹwà gidi ní o fọkùnrin o àmọ́ kí wá ló dé o ẹ mọ́ bá mi ká lọ ohun kan bàjá ò jẹ́ apá rẹ̀ gbòójú tán lọ wọ́n bá gbé wọn bá gbé wọ́n ti bẹ́jú sílẹ̀ bí igi ẹlẹ́ra ni wọ́n fi ṣe àní bí wọ́n bá gbé wọ́n tún bẹ́jú sílẹ̀ bí igi ẹlẹ́ra ni wọ́n fi ṣe kí wọ́n má fi wá ṣeré o bí ọmọ ayọ̀ kí wọ́n má fàyè wá ṣe èyí jẹ́ èyí ò jẹ́ o kò jẹ́ bùdánù lólúkúlùkù wá fi ṣe o ọmọ tó rẹwà tó dẹjọ́ kí wá ló dé òwe o bí ìdí pàtàkì kan sí òṣìṣẹ́ kì í dédé ṣe o abẹ́rẹ́ ọmọ tó rẹwà tó lè dágùn ro táwọn ọkùnrin wá ń gbá bí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá o ṣètò wọn èpo ni o tàbí àìrówó rayọ̀ ó ṣe mí ní kàyéfì kò yé mi tó ó ṣe mí ní kàyéfì ọ̀rọ̀ yìí mọ̀ jọ mí lójú mo ló ṣe mí ní kàyéfì kò mọ̀mọ̀ yé mi tó ó ṣe mí ní kàyéfì ọ̀rọ̀ yìí jọ mí lójú ṣèbágbà kí wà lọ́jà kórè ọmọ tuntun wọ́ òbí. bọ́mọdé bá ṣubú a ó wájú bàgbàlagbà bá ṣubú yóò mọ̀. ó lè tó kò sí bó ṣe fẹ́ ṣe tí mi ní sọ̀rọ̀ má sọ̀rọ̀ ní àti tó bá gbọ́ ohun tí mò ń wí ohun tí mò ń sọ yẹn ló gbọ́dọ̀ múlò kí ló ṣẹlẹ̀ gangan náà báwo ló ṣe fẹ́ ṣe ṣe fẹ́ dé tó bá fi dógbó ni àwọn ẹgbẹ́ ẹ àwọn tí ò tú ẹ ó ti wà láàyè wọn kí lọkùnrin ṣe fún yàn gbogbo ọkùnrin kankan náà ni wọn ọkùnrin wá ti tọ́ ní kó ṣe nǹkan kan fún ẹ ó wá lóòótọ́ òdì lọ́kùnrin ìbímọ irú ìwà wo nìyẹn. mo mú mi adìyẹ mi làágùn náà mo ń try best mi ẹ̀dẹ̀ sọ̀rọ̀ bí pé mi náà gbìyànjú mo ń try now. Try kankan tó bá máa try màá rí wípé mo rọ́kọ pẹ̀lú ẹ àtọmọ ohun tí mo fi lè mọ̀ pé o try yẹn o try best yẹn o dẹ̀ win yes bẹ́ẹ̀ pé tí ìbàrẹ́ nìkan kan pẹ̀lú ẹ kí láǹfààní kí ló ń bá kaná ọkùnrin gbọ́dọ̀ ládé orí ni adé orí ṣe kókó ọkọ ihun tó máa fún ẹ respect tó máa fún ẹ tó bá lọ́kọ èyí tó lọ́kọ ìwọ̀n lè fún ẹ respect o bá lówó kò ní mílíọ̀nù kò nílé bíi 10 tó o bá ti ládé orí o fún ọjọ́ kejì ọjà ni wọ́n mọ bó ṣe wà yìí tó bá jẹ́ wípé kì í ṣe wípé ó wá ṣọmọ ọ̀dọ́ ń bí wàá respect ẹni tó bá ní òrùka lọ́wọ́ pé ó ti marry ó máa respect ẹni o ní kankan ò ṣe kankan o wá jókòó o wá sọ fẹ́mi wípé o ti try o try o bí o ti rí kankan tó ṣe. mọ́mí ṣẹ́rí tẹ́ ẹ bá tiẹ̀ wá mọ gbogbo nǹkan tẹ́ ẹ bá mọ gbogbo struggles mi when it comes to men ẹ ṣáà mọ ti Yẹmí ẹgbọ́n ti Jídé náà. Obu àlàyé bá ṣe náà ni òun ni mo ti sọ fún yín yẹn ẹ má gbàgbé pé lára ẹ náà ni ayọ̀ fence. ẹni dáadáa ẹni síwájú mo gbọ́ yìí. lẹ́yìn fence ilé security òun náà jẹ blocks díẹ̀. ó jẹ block. yeah. okay. gen house a lo block fún ilé gen tó. mo rí yẹn náà. ilé ajá ẹ dúró báyìí níbo lẹ fẹ́ dúró sí. ẹ jẹ́ wà báyìí sá. ilé ajá náà. mo rí yẹn náà. a lo. okay mo rí yẹn náà. along the line ẹ̀bùn tá a bá ń ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ àwọn blocks kan wà tó yẹ pé wọ́n máa fọ́ tó jẹ́ pé wọ́n rún ẹ̀wò example ẹ̀wò àwọn díẹ̀ náà nìyẹn lẹ̀. ó tó ti rún okay. And that reminds me àtúgbẹ́ sókèwé. Babe jọ block mélòó ni máa gbà lọ wa. wọ́n ní 10,000 làwọn máa ní ìdàbí engineer. 10,000. bẹ́ẹ̀ni. Engineer. Yes sir. How many blocks lè fi kọ́ 3 bedroom bungalow how many blocks ẹ fi kọ́. tó irú tèmi ṣe kọ́ ṣe mọ̀ pé irú òkè yẹn sì tẹ́fẹ́ gbé ẹni ẹ̀fẹ́ irin kó máa gbé tank pé ẹ̀fẹ́ gbé sóbì lọ. how many blocks ní kò tó béèrè. mo fẹ́ ṣí irú ìbílẹ̀ tá a ṣe rán gbogbo ẹ̀ along the line tá a ti ṣe lọ ṣe wọ́n blocks kan náà wọ́n wà tó máa fọ́ tó máa rún. tó fọ́ àbí ẹ mo fún yín 200 ká zoom pé 200 blocks fọ́ ẹ ṣí mọ́. ẹ ṣe gan. so mélòó ló wá parí lé. mi fọ́ around 4. ẹ sọ̀rọ̀. ẹ fún àwọn kan àtàwọn máa ń ṣe ní double ṣé kó jẹ́ at least bíi kíni. bíi 40 bíi 4. Bí kíni.
3,000 pé ẹsẹ̀ fẹ́ try ibẹ̀ fẹ́ ṣe pé kó make sense 3,500 ló máa parí bíbá mo parọ́. ẹ get it. Mo get it abẹ́ báàlẹ̀ èlò 10,000 kò ní dá fún ẹ lóṣì. Báàlẹ̀ èlò 10,000. ọ̀gá ẹ dúró ẹ wo bí báàlẹ̀ èlò 10,000. there was a day tó yẹ pé mo po cement bíi 30 báyìí òjò ńlá kàn dé ni òjò tó rà affect wọn lárépo gbogbo àrépo gbogbo Magboro. ẹ fẹ́ kọ́ factory ni. ọ̀gá ó lè burúkú ni máa yìí náà. no ọ̀gá ẹ ní ló pé ọlọ́run madam ẹ jẹ́ dúró madam ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹsà kò ní dákẹ́ bí òkú èèyàn ní fòkú èèyàn ṣe foundation ọ̀gá ẹjọ. ẹ mú mi ṣeré àbí. mi ò tó bẹ́ẹ̀. mo ń lọ báyìí náà ń lọ báyìí ẹ jó síbẹ̀. ó dáa fún ẹ ó lé ní. no bọ́bọ́ yìí cheat ẹni náà ọmọ nìkì calm down nonsense bọ́bọ́ yìí ṣe náà. bẹ́ẹ̀ jẹ́ sọ̀kọ́ fún ẹ 3 bed bungalow 3,500 ló máa parí ẹ̀. 3,500 kí ló fi 6,500. gbogbo nǹkan tó gbówó lórí ni gbogbo nǹkan tí wọ́n ní. No, now I don't have to be there. Ìwọ kò fẹ́ mi ní time kí n ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ní end tèmi. So when I am ready, mo kàn máa send our phone tí n sẹ́yìn ni. No, that's not a problem at all. All right. Okay, Shima, bye, Oyita. Bye. Babe. Sure, okay. Kí ló ṣe ẹ́ tó ṣe ń wò yìí ó jẹ́ kí n máa feel somehow tó ṣọ̀pù wà okay. Mo wà okay. Mo kàn ń wò ni. Babe. Yes. Ó jọ mí lójú gan-an. Ṣorí tó bá ní pé irú ẹ̀ báyìí ó lè wo irú wa tó wò yẹn máa nírọ́ ni o. Kí ni nǹkan tí mo ṣe? Babe, tí bá ṣe ẹ́ we can talk about it. I'm settle ẹ̀ ní kí ni nǹkan tí mo ṣe tó ṣe ń sọ̀rọ̀ yìí ó ti ń jẹ́ káyà mi máa já. No, oh, understand me. You know, pẹ̀lú bó ṣe rí, you know, you're so handsome, ó dùn rí, you know, people like you, wọ́n máa ń ní àwọn OT kan tí ò ṣe, but ìwọ ó wà resourceful, ó get, ó lóye. Ó dẹ̀ tún mọ̀ ọ́ lò. Nǹkan tó ṣe ní site yẹn ó jọ mí lójú gan ni o. The way tó ṣe coordinate everything, everybody there sit right lẹ́sẹ̀kẹsẹ̀. Tó ṣe ń sọ tó ń correct wọn. And you know, that was so intelligent and resourceful of you. Because, Shuri, school of thought mi tẹ́lẹ̀ nípa ọkùnrin. Mo ti wò pé mi ní kọjá yẹn mi ò ní ṣe anything mọ́. But ó surprise me. Shuri, babe. First thing kò yẹ kó máa tiẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ mi. Ṣórí kò sí nǹkan tí mi ò lè ṣe fún ẹ kí n kú fún ẹnìkan lókun báyìí. I'll do anything for you, anything wọ́n kàn sọ fún mi. Àwọn boys yẹn kéré on a normal day tó bá rí mi bí tí mo ti ń sọ̀rọ̀ tí mo ti ń control àwọn èèyàn ó máa fọ́jú báyìí lọ. Ìyẹn kéré site nìyẹn. Àwọn tó jù wọn lọ́gọ́ mo wá ń dùn wọn. Bó tún ṣe wá mọ̀ nípa iṣẹ́ yẹn gangan ó jọ mí lójú gan-an. Ìyá ti jẹ mí jìnnà. Lọ́wọ́ àwọn construction people especially ìyà ti jẹ mí gan. Most times wọ́n kàn máa gbé budget dé wọ́n máa kó gbogbo wọ́n ṣáà máa kọ́ àdàmọ̀dì wọ́n wá máa bí wọ́n pé wọlélé wọ́n máa twist mi wọ́n bá ṣe ń yí mi sí para ránṣẹ́ wọ́n máa yí mi sí poro. In fact wọ́n ti gbá mi jìnnà wọ́n gbá mi débi pé ní construction site mi kan mo ti san salary fún yàn kan lẹ́ẹ̀mejì rẹ̀. I'm telling you. O sọ salary fún yàn kan lẹ́ẹ̀mejì. I'm telling you baby. In 1 month. Yeah. So kí ni nǹkan tó ṣe fún? Kí ni mo fẹ́ ṣe sí? Kò sí now. No. Àwọn ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Baby, calm down. No, mi ò lè calm down. Ó ti ń jẹ́ kí inú mi máa ru. Ìjọ gba salary lọ́wọ́ lẹ́ẹ̀mejì ò dẹ̀ ṣe anything. Ó ṣe anything. Ó ti lọ, ó ti kọ́. Àwọn olóníbi. Torí pé mi ò sínú live ni. Tí bá wà nínú live mo mọ bí mẹ́ta tí mo sì lè fọ́ ọkọ̀ tó dẹ̀ máa kú straight. I swear to God, máa pa ni. Igbó gba salary lẹ́ẹ̀mejì. Rubbish yẹn na mo hate cheating. God. Ṣórí tíyàn bá cheat èèyàn ó má dàbí pé wọ́n gbébọn sí wájú wọn fẹ́ pa mí ni. Tí mo ṣe máa ń fi ìyàn mọ̀ pé kí ìbọn wà wájú èèyàn tó ṣe máa wúrú lọ́kàn mi nìyẹn náà. Wọ́n ṣe máa cheat ẹ. Wọ́n gba salary lẹ́ẹ̀mejì ò ṣe kọ́kọ́ fún. Ṣórí tí bá fọ́ ọkàn níbí báyìí. No, ṣórí nísìnyí tí mo ti wà nù life rẹ̀ anybody ò lè cheat ẹ. Anybody tó bá fẹ́ cheat ẹ ó máa first come through me. Ó dẹ̀ wọ́n pé tó bá come through me kò lè dé ọ̀dọ̀ ẹ. Exactly my point.
Yeah. Ṣùrí báyìí. Ó dùn mí gan ṣá. No, ó dùn mí. Mo kàn fi ibi kékeré yẹn hàn ẹ́ ni. You know, so that I'm at be more legit. I actually have lots of projects I'm handling at the moment. Right now, I have up to say about 25 projects. Sorry? About 25 projects ongoing. So I mean, like you have 25. No, that's one of the littlest. Yellow carriage. I'm telling you. So Wow. In fact, that's like my smallest project. Yeah, I still have like 24, 25 more. So from now on, Iwolumabami oversee Gbogbo Kotobanshi. No, for real, I trust you. Yeah, I trust you. You said to 25 of yellow carriage. Yeah. Oh, just my presence alone. That's what I'm talking about. Yeah. So I'll be there. Yeah. 25. So that's like no, it's a schedule from Gbogbo worry. Okay. Yeah, so schedule I'm so proud of you. Around Bolowa. No worry. I'll give you all the details. Okay, but my transfer 500 million naira here. Pele? Are you okay? No. Onidomi? No, because you said how much? 500 million. 500 what? No, naira. 500 million naira. Yeah. 500 million naira. See? Yes, see account here. Okay. So we'll have to do it tomorrow morning. 5 tilo. 5 tilo. No, 5 tilo. No, 5 tilo, sir. What go ahead? That should she 5 tilo. No, 5 tilo. No, 5 tilo. Oh, sorry. So she call 5 years. Don't judge too low, Jimmy. No, I want to close the how Tony? Oh, maybe 5 years, no, the man close. Before 4 the man close. Yeah. Okay. Convo 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. No, mo kon was to kun till ma fi money. Adele No, Adele. Okay. You know it's a huge transaction. Okay, Tony. Sorry, nǹkan tí mo ṣe ń bẹ̀rẹ̀ ni pé mo mọ̀ pé kò ṣe gbogbo yẹn náà pọ̀. But me fẹ́ kó máa cheat ẹ, me fẹ́ anybody buy. Because mo kàn wọ́n pé from now to that tomorrow, olóyè burúkú kan ló ti wá bá ẹ sọ̀rọ̀ ń ṣe kó tún ṣe mistake lọ send owó sí. O understand? Àwọn nǹkan bẹ́ẹ̀ kò yẹ kó máa ṣẹlẹ̀ sí ẹ. Now that I'm in your life, you're safe. I know that. I promise you. I know that. You look like safety to me. I am. Yeah. I'm safety. Yeah. It's okay. So Arewa, okay. They'll send it to you. So as time goes on, Mama send will be project Hebashelo. Laying 500, so I send the another one. Of course, one need more money. Yeah, it's a lot of project too. Okay. No, it's nothing. To be serious, it's nothing. Yeah. What they be? Shit, God. No, baby, it's okay. It's You're fine. here now. I'm here now. I'm so glad I'm here now. Baby, look pé mi ṣá. Kò sí wèrè wàá gbé. Hello? Hello, Yemi. Hello, Yemi, baby, ẹ ló ń sọ̀rọ̀. Fẹ́ràn mi ló ń sọ̀rọ̀. Ibo ló wà? Mi mo bẹ́ẹ̀ ni ibúyé ni ẹ ń gbọ́ mi. Hello, bébébé ni mò ń gbọ́. Hello. Bébébé ti báwo? Hello. Fẹ́ràn mi ló ń sọ̀rọ̀. Yemi, are you at the other end? Can you hear me? Ha. Ṣé mo gbọ́ nǹkan tó ń sọ ni? Bébébé ni mò ń gbọ́ sẹ́. Hello. Ó ti pa máa ti kọ́ ti. Ọmọ mo ya wèrè gan o. Ọmọ tó bá ní wọ́n gé wọlé tí ló lè gbọ́ mi, wọ́n ti gé mi gan láwọn lọ. Bóyá network ń gbà mí o. Mo ti ń wo bẹ́ẹ̀ náà. Mo ti pè láti kò gbé kọ́ọ̀lù. Ọ̀rọ̀ rẹ̀ ará àdúgbò. Ẹni tá kò tí ì sìn. Ṣé ó ti pa fóònù? Ó ti pa fóònù. Mo dáràn 700 million.
Ó ti pa fóònù. Ó ti pa fóònù. Jẹ́ ó ti pa fóònù. 700 million. Ó ti pa fóònù. Ló gbà lọ́wọ́ ẹ̀. Ó ti pa fóònù. Account officer kò tètè block ẹ̀. Mo dárò. Account officer. Account officer. Rárá kò gbowó lọ́wọ́ mi kò ṣe scam. Èmi fúnra mi mo gbowó fún ni. Mo ní gbogbo project yẹn pé kó máa manage ẹ̀. Wọ́n scam mi wọ́n gbá mi. Èmi gangan ni mo gbowó yẹn kó nu account fúnra mi. Wọ́n dẹ̀ wọ́nu mi. Mo dáràn. Account officer mi sọ fún mi. Ó ní gbogbo owó tẹ́ ń gbà yìí ó ṣe madam gbogbo owó tẹ́ ń gbà yìí pọ̀ jù. Mo ní kó má worry. Mo nífẹ̀ẹ́ ni pé ẹni tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ èèyàn máa ń trust ẹ̀. Oh get. So mo trust ẹ̀ ni. Mo trust Yemi ni. No, mo ní pé kó máa oversee gbogbo kinní yẹn. Mo trust ẹ̀ ni. Mo wá send owó yẹn sí. Mo send mi ò rí nǹkan kan. Mo dáràn. Ẹ gbà mí o. Ta ni mo fẹ́ bá sọ? Mo dáràn. Ẹ bá ń wá ni. Bá mi wá ni mo dáràn. Mo dáràn. Maga, don't pay. Ọmọ to the next, eléyìí ti ṣe kí ni ó ti lọ. Bye. Ọ̀rẹ́ bí ọmọ ìyá abẹ́rẹ́ ṣe kan. Ṣorí ẹni tí a ṣe lórí ẹgbẹ̀fà tí ó dúpẹ́. Ó ní tóun ti bẹ́ gidi nínú ẹgbẹ́jẹ́ ni o. Ó ṣe gan ni. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ṣorí Jídé tó fún mi. Jídé is the perfect example of perfection. Bẹ́ẹ̀ ni o, ṣorí ọjọ́ ìsinmi lọ́lọ́run ṣẹ̀dá Jídé. Jídé ó mọ ìkẹ́ obìnrin. Bẹ́ẹ̀ ni tó bá ṣe ń gba wájú báyìí ló ṣe máa gbẹ̀yìn. Just to make me all right. Jídé ó smell nice. Ṣorí tó bá hug Jídé, you will feel at home. O ò ní fẹ́ kúrò ńbẹ̀. Ọlọ́run gbọ́. Ṣorí Jídé tí wọ́n mọ pẹ́pẹ́ fúru ṣe. Yeah, he cares a lot. Ṣó máa mú mi, ṣó máa jẹ noodles, ṣó máa Jídé tó mọ Okele. Jídé mọ ìtọ́jú gan ni. In fact, he is a perfect man, as I've said, and I just want to thank you for Jídé. I really appreciate you. God bless you. It's nothing. I can do prayer in your way. Shuri, Kima Parofone. Shuri, ex-girlfriend, Jídé bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí. Tí n bá ní kàràrà, màá ka 250 missed calls. What? Tí baby man for me every time. Lórí pé kí ni òun fẹ́ padà sọ́dọ̀ Jídé o. Mo ní ṣé orí Jídé tó ń sọ̀rọ̀ yìí, Jídé ti lọ. Because ẹni tí Jídé wà pẹ̀lú ń sin ṣó máa ń gbọ́ pé ọrùn ṣùlà parọ́ máa kú sí. Level tí Jídé wà nìyẹn sí. Level pé ó ti lọ. So mo jẹ́ kó mọ̀ pé kò sí nǹkan tó lè ṣe sí mọ́ àná. Ẹ̀yin beautiful ladies. Nǹkan tẹ́ máa fi ṣe mí ni pé ẹ̀yin méjèèjì ń sọ̀rọ̀ mi báyìí pé mi ò sí níbí. Baby. Kí ló ń ṣẹlẹ̀? Actually, Abẹ́ni, wo ni mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀? Thank you very much. Thank you very, very much. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́. Wo full package tó I mean nǹkan tí everything téèyàn ń wá tọkùnrin máa ń wá lára obìnrin ní ìyàwó àfẹ́sọ́nà mi. Ó tún wá ní wá. Kí ni mò ń wá kiri? No, just tell me. Kí ni mò ń wá kiri? Sórí mo wá fi ń dá ẹ lójú bẹ́ẹ̀ pé lágbára olójó mímọ́. Mo ń fi olújọ mímọ́ búra fún ẹ pé. No, má búra. Ìbúra bíi ti báwo? Ọlọ́run kò fẹ́ kí o máa búra o. Wọ́n ṣe gbogbo wọn tẹ̀ ń ṣe tó bá ti ń fi búra tí ó máa bàjẹ́ ni. Ìbúra bíi ti báwo? Ọlọ́run ò fẹ́. Má búra. Mo kò lọ́ọ̀fẹ́. Ìwọ ṣáà máa tẹ̀lé bó wọn tí bá ti sọ fún ẹ. Bó bá ṣe advice pé kó máa ṣe ni kó máa ṣe. Ìwọ má jẹ́ kó búra. Ìbúra ò dáa. Ẹ ti lọ́ọ̀fù ara ní sùúrù. Ṣórí bẹ́ẹ̀ ṣe lọ́ọ̀fù ara yín tẹ̀ ṣe ń ṣó ara yín lọ́ọ̀fù tẹ̀ ṣe ń múra yín káàkiri. Ìyẹn ló dáa. Bó tó bá ti ń búra yín kan lè bàjẹ́. Ìwọ má búra o. Ṣó má búra rárá o. Abẹ́ni, calm down. No, kò fẹ́ fún mi l'assurance. It's okay. Assurance wa okay. O lè ra gift fún ẹ, but tó bá ti ń fi Ọlọ́run àbúlùjọ mọ́ ẹ̀yẹ ò dáa. Ẹ má búra. I'm so grateful to you. O ṣe love. Oh, all right then. Okay. No. Ṣé wàá sí wa? Oh, okay. Ṣé kí n sing it? Oh my God. Thank you. Thank you so much. O ṣe gan Abẹ́ni, God bless you. Like, it has never crossed my mind. Babe,
Actually, nǹkan tó ń sọ yìí, a lot of people don't know money about nílùú wa. Ó ní àwọn àgbàlagbà máa fi sọ pé olówó tó bá gbọ́n wọn máa lówó sí. Tó bá ní bí 600 million sí, kí ló wọ́n fi ṣe bẹ́ẹ̀? We'll invest now. You know, real estate is a thing. You can't call it mini estate, you know. Like, where people, one location. Mo pé àwọn ẹ̀pẹ́ gbogbo àwọn side yẹn ṣì they're developing. Okay, so tell me about fún ẹ láìdí àpè tó bá ní 600 million yẹn. Imagine go and convert it to dollars. That's like $350. Yeah, let's say $350,000. American visa should you valid? Of course, it is. Okay, good. Oh, well, Los America. Right. We'll get nice lawyer. We are our Qatar lawyer. Cover file. Go get property. Maybe $150,000 or $200,000. Go mortgage a house. Go buy rent every month. It definitely you relate to borrow the 150. Wash my baby $4,000, $5,000 every month. Wow. Okay, so buy me convert to yen. To ama wo to ba rally yen to ba ti ni le yen. So mo ko tún lè fi le yen gba owó ní same America ní loan to ma tún ra property mi. Right. Yeah. I imagine to ba ṣe be ko won wọlé fún every month, not every year. Yeah. To ba get there in Nigeria ní luta wa every year ló ma gbowó but law year every month ni. So mo ko tó bá tó wá gbà mí yẹn o tún ní access directly pé green card ẹ ti ń bọ̀ o tún lè gba citizenship ẹ bá America. What don't so ye? I'm telling you. That's innovative. Wow. No. We have to do this. That's it. No, we have to. That is because go cross mind, Marisha. But that's a baddest way of doing business. I mean, our idea of owó ni nǹkan tí ṣe. Irú kan ṣe to the license. Owó gbàgbé. Bó ṣe sọ yìí, jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Really? Yeah, let's start with one at least. Okay, ṣorí tó bá ready ǹsẹ̀. Nǹkan tèmi kàn máa ṣe ni pé mo lábòkí tó máa ń ṣe irú nǹkan báyẹn. A kó dollars yẹn wá bí $350,000. So má bẹ́ẹ̀ dì mú. Mi ò fẹ́ kí wọ́n ná. Right. So tí wọ́n bá ti lọ sí America, I had to Google search everything, Google properties. I had to make sure Google paperwork I need. I had to get there ready. Right. I can't do what they get there. What you handle gbogbo yẹn you get. I can if paperwork. I want later search for and all of that. You can handle that. Are you sure about that? Baby, I am ready for this deal like yesterday. Babe, let's do it. You're sounding very serious. Don't doubt me. Sure. Malogbo fún Lola, kí ló sọ? Lola. This money must be made. Okay, jẹ́ kí n pa bó kí mi wá. Oh my goodness, that's such a brilliant way of making money. But to bad in Nigerians, convert to what to bad rally yẹn. Kò ṣe pay jàre. Kò pay. Ojú mi ò lè tàn mí jẹ. Kí ló ṣẹlẹ̀ bí báyìí? Jídé, ó dé bá mi sọ̀rọ̀ now. Bestie kọ́ lè pera yín ni. Orí ti ẹni mo ti bá òun now. Abeni. Jide, talk to me. What is going on here? Can you talk to me, Abeni? Don't talk to me now. Wo, ó ti wọlé, ó ti rí wa, ó dẹ̀ ti rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ náà nìyẹn, you know. It is what it is. Me understand. What is this? It is náà ni. I mean, bàbá bèjì ni, àwọn ọmọ méjì tó rí pẹ̀lú mi yẹn. Ẹni tí mo bí fún yẹn, ọkọ mi ni. Yeah. Baba who? Bàbá àwọn ọmọ mi, ọkọ mi. Baba what? Bàbá àwọn ọmọ mi, ọkọ mi. Bàbá àwọn ọmọ tiẹ̀. Ọkọ mi. Ní Jídé tèmi. Jídé mi, ọkọ mi. Jídé. No, Jídé sọ̀rọ̀ tó wà lẹ́yìn now. Me understand nǹkan tó ṣẹlẹ̀. Oh, ní sọ̀rọ̀ ni. Actually, kí ló dé o ti làágùn ni? Orun mi láti nù. Okay. Actually, before tẹ́lẹ̀. Before bí ti báwo? Ọkọ mi ni before kí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin tó ṣẹlẹ̀. Ọkọ mi ni ló dẹ̀ tún jẹ́ nsinsin. Ọkọ mi ló dẹ̀ máa jẹ́ títí láíláí forever. Ọkọ mi ni ẹ. Jídé. Only forever. Ìwọ ló introduce Jídé sí mi. Ó ní bestie ẹ ni. Ó ní olùfẹ́ mi. Àjọ ń fẹ́ra wa. Abẹ́ni bàbá àbèjì lélẹ̀. Bàbá àbèjì ni ọkọ mi ni. Ládùúrú gbogbo. Jídé. Babe, Italian babe ni wa pé lórúkọ ẹ kó explain nǹkan tó ṣẹlẹ̀ fún. Babe, sorry. Fẹ́ràn mi.
babe, wọ́n ló fa gbogbo kínní. Wọ́n ló fa kó má ti má dé gbogbo lẹ́fì. Tó bá jẹ́ pé ó ti gbà sí mi lẹ́nu. Nígbà tá ti gbà díẹ̀ àti mo sọ pé ká tó bọ̀ ní rárá o kí n máa continue. Ọkọ mi. Mo sọ fún ẹ nígbà tó ti gbà dé àwọn kankan pé ó ti tó o kó wá wá nílé nsìn o dẹ̀ wá sílé. Mo bẹ́ẹ̀ gbà tí mo wọlé mo sọ fún ẹ pé oṣù ẹ̀gbà kan tó wá ní pé yẹ kí n lọ pé kí n máa ṣe dáadáa. Ó náà dẹ̀ máa ń ṣe everything. Mo sọ pé kó má get down. Mo ní kó tiẹ̀ gba owó pé because ẹ ti ń ṣe tẹ́lẹ̀ pé kó tiẹ̀ bá sọ̀rọ̀ kó tiẹ̀ lọ gbà kan díẹ̀. No, babe, mi ò mọ̀ kó mi ò like yẹn máa parọ́. I'll tell you the truth. Gbà tí mo wálé mo sọ fún ẹ pé ojúṣe ní contract kan tó gbà wá ní owó yẹn pò pé ká má yẹ ká lẹ́gò báyìí. No, but mo sọ fún ẹ pé kó má get down lọ gba owó nìkan ni pé okay owó yẹn wà lọ́wọ́ ẹ lọ gba owó bọ̀ kó má get down mi sọ fún ẹ pé kó tún lọ gbé dé level pé tí wọ́n máa love ara yín mú àbí pé nǹkan tó máa ṣe láàrin yín. Mo ṣe kó mo lè tent mi pẹ̀lú everything. Ìgbà tó wá everything àwọn nǹkan àlùbáríkà tèmi kọ́kọ́ fún ẹ ń kọ́ ṣe bó everything ló ń yẹ bọ̀ èmi lálùbáríkà náà. Ẹ ń lo torí kí ngbà tí kíni wá ṣe tó gbogbo yẹn lè wá ṣẹlẹ̀ ńsìn kí wá ló yẹ kó ṣe kò yẹ kó sọ fún kó ẹ̀sìn wá orúbùkù kan wá mú ẹ wá láti inú stop it now. Kò mọ̀ jẹ́ pé owó máa jẹ́. Oh, Lord. Oh, le make it. Well, just celebrate feeling, baby. Got to celebrate. Babe. Ìwọ ló máa pa mí. Ìwọ ló máa pa mí. Ni wọ́n ṣe ọ̀rọ̀ yìí tẹ̀jọ́ mi lójú o. Àfi bí ẹni pé n ò ríru èyí rí o. Mo làwọn bọ́ìsì ń dojú tì ní. Ṣé kò ní tìjú rárá ni yé? Kò má sóhun tí kò ní ṣẹlẹ̀ lábẹ́. Okay. No, we keep clean here. Come on, stay in. Yeah, this is better. Well, that. Oshie. Why? Sparkling. Mistake the machine. Look, I know a few things about life. For every man that is a good man, you are meant to assist and help your wife. True. You don't understand? Okay, we are Arewa, Lola, and Kwamo sick. I go see around. She ma feel like dotini. And moreover, only it's my own. I love to clean. I mean, when they clean, when they ballet, when they shine to my vacation, but in the freezer to wait. Kilo day. Babe, your money or record. To buy the Saturday, to buy quash or your west in the laundry room, to buy better in the phone. Babambari, cooking fi machine for on this. What? Yeah, uma for work from I'm a good Bugatti brava, I do my photo, my mo. If I mo boy hang boy sa. Machine man bajo man fair, man jam my ya. No mama color my boom around. Uma da for white lotto, red lotto, mo boy do line out on your party book well more. Because you only want no money can go, cause sound embarrassing. In got to my fast situations to my that go embarrassing. I want to be more for pant, for example, which I'm going to do very soon. More for bread, which is my hobby anyway. I love to watch brass. Go at the baby and you want bone takwe or go for patao or go get no for embarrassment. Yo, kilo and get for what oh yeah, play it down la. How much only for Davin? Oh yeah, it's our home. Whatever I do for you, I can even do more. But you are she better get amount. What? You don't know. I mean, I have experience. I mean, a bit of everything. Right. So I will do whatever you think you want me to do. Just let me know, baby. I really appreciate you. Oh, you deserve more. I mean, I'm not paying rent. I mean, this kind of a palace. I'm a big boy. I'm not to gara big boy. All right. So, if clean, just to reciprocate, you want to put you in ordinary cleaning, which is nothing. You're right. So that brings me to the fact that Mugbo conversation elano as regarding some money to need lorry phone. So I want to send the money to you so that you know when you start. Excuse you. No, wait, what do you take me for? No, baby. The kind of a man, you're able to need the woo, I'm a no, baby, calm down. Look, you feed me, you house me, you do all I need for me. No, baby. Look, ọ̀rẹ́ mi abi mo lo mo leku tó jẹ́ pé tamroge kò wo obìnrin jẹun. Ká máa ṣe mi tí mo pé. What do you mean now, babe? Okay, I want transfer o see me, my love No, now that's highly ridiculous. I'm not that I don't want that, please. It's fine. What I want from you is love in return.
Show me the love I'm showing you. Love me like I should be loved. Oh my goodness. Let me be your world. Let me be your everything. You're my world. Thank you so Oh, much. you're welcome, baby. Thank you, my love. So don't talk about the money thing, yeah? No, I won't talk about it anymore. Yeah, but if you need anything. I do not need anything. Well, I need something. What? Yeah. You want me? Once I have you, I'm good, baby. All I want from you is love me. Let me be your world. Let me be your totality, baby. You are my world. Thank you, baby. Hello. Àlọ́ mi dorí o dorí. Àlọ́ mi dorí ọmọbìnrin kan ẹlẹ́yin ju ẹ̀gẹ́. Ogun lójú rege o, ó mọ̀ rẹwà gidi gan. Ọmọ tó ṣe fi ṣáyà ní o lọ́dẹ ọkọ. Ọmọ tó rẹwà gidi ní o fọkùnrin o. Àmọ́ kí wá ló dé o, ẹ̀wọ̀n bá mi ká lọ. My dear. Arewa. Ọmọ ọ̀dọ̀ ni ẹ kí ló ń fàṣẹkẹ kí ló yí ẹ ń bí. Ẹ filẹ̀. Ṣé bí gangan? Wo bó ṣe dúró síbẹ̀ kí lè ṣe ẹ. Ẹ filẹ̀. Ẹ̀dẹ̀ ni kí n fi ẹlẹ̀ nù ṣé àyẹn dáadáa. Ó nù bẹ̀rẹ̀. Ọ̀gá kí ló dé? Mi ìfẹ́ wà lámàdámù o. Kò sọ̀rọ̀ màdámù bẹ́ẹ̀, mo máa tọ́jú ẹ̀ máa náwó fún ẹ. Bastard money wà lẹ̀ kí ló ṣe é? Àràbùrù máa ń bí. Mo bí yóò ṣe kí ni. Mo ò dé fún wàhálà ọ̀gá o. O lè sí wàhálà ẹjọ́ ẹ pọ̀ kí jẹ́ kí wọ́n jẹ́ kó mọ. Ìyá mi kàn yín o. Kí ni yẹn kọ́ mi lára? Kí ni yín gún mi sá? Ó máa gún ẹ kò sáyé àárín ẹsẹ̀ mi. Ó jọ síta, ó ti jọ síta. Wọ́n balẹ̀ jẹ́ kó mọ́ ẹ lára. Wọ́n bí ní sùn. Ọ̀gá mi lè. Àwọn ọ̀nà fàtí má ṣe bí ọmọdé náà kí ló ti ń yàtà. Ọ̀gá. Ọ̀gá dìde. Baby. Oh, sorry, Ọ̀gá. Má pè mí ọ̀gá. Ọ̀gá mo fẹ́. Àmì mo fẹ́ ni. Ẹ dúró. Baby, Ọ̀gá. Ọ̀gá ni yín. Baby. Baby, wait. Baby, sorry, Ọ̀gá mi. Ọ̀gá. Ẹ dúró, Ọ̀gá. Mi ìfẹ́ wàhálà. Máa sọ fún mi, ó máa tó ṣe ni. Are you mad? Are you mad? Kí ni mo ṣe? Ó yẹ mo lẹ́ni. Ó lẹ́ni ló ṣe. Bẹ́ẹ̀ báwo ni jàre? Mo máa ń lọ sí ẹ̀bà jẹ́. Get out. Kò sí kọ́bí. Bùnjà. Ọjà fún ẹja. Hold. Show me what I'm ready to. In my house. Shut up your mouth. Okay, mi ló bá mi. Àdìá. Ọmọ yẹn ni ó bàjẹ́. Mo jẹ́ ń bá bó dẹ̀ sọ di wrestling. Ó ń bọ́ wọn wo wí. Ọmọ ọ̀dọ̀ Arewa. Kọ́ dẹ̀ bá mi mú gbà wá. Màá pé kí ló ṣe. Ó tẹ̀sùn lanu ẹ̀ that your filthy mouth ó ń pè l'Arewa, right? In front of me. Nǹkan tó ń jẹ́ nìyẹn. You bastard. That's a curse. Ṣó ma ti gbà tí mo ti dúró síbí báyìí? Ó ti báyìí. Ṣó mọ gbogbo nǹkan tí mo ti fi ojú mi rí tẹ́jọ́ ń ṣe? Baby. Má fi owó ẹ̀ kàn mí. Okay. My darling, ó ní bínú ni ṣé ló ti yíwọ́. At this point, màmí sì lè máa bá mi síta láàrin àwọn méjèèjì. Àkáǹtì kan náà máa kọ́ sí. Àkáǹtì kan ní jẹ́ àkọsí àkáǹtì iṣu. Wow. Wèrè ń bọ̀bọ̀ yẹn kò mọ̀ bí kọ́ ni wọ́n tíyàn sí. Dẹ̀ máa mú nǹkan tó ṣe mí imagination wèrè ni mo ṣe rí báyìí orí ẹ̀ mo kọ̀ rí lórí ẹ̀ pé see the love of my life, my darling, my heartbeat, my happiness. Mo ló yẹ kí n so but ìyẹn ti wá jù lọ. Irú ẹ̀ lè wáyé mo how was your day? Shut up! Shut up before I lose it! Just shut up your mouth! It's okay, baby. It's okay, baby. It's okay, baby. Sorry. Eléyìí tó wúwo àti eléyìí tó fúyẹ́ nù ẹ̀rọ ẹ̀ ìwọ kan ló bá mi kó. Ó máa kó fúnra rẹ̀. Hello. Ìyàwó mi ní àtẹ́lẹ̀ tó fúyẹ́, àtẹ́lẹ̀ tó wúwo nù ẹ̀rọ ẹ̀. Kó ọkọ̀ bọ́tà. Get out! We don't want you again. Hello. Má jẹ́ ká bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn. I'm trying to be calm. So má jẹ́ kí n ṣe wèrè fún ẹ. Tó bá rò pé wọ́n nìkan ló ní craze lórí, má jẹ́ kí n ṣe wèrè fún ẹ. Bí mo ṣe sọ fún ẹ yẹn, ìwọ ni mò ń bá wí. And you know I'm talking to you. So wàá lọ kú ẹrù ẹ, wàá get out of my house.
èṣù lò fún mi ní calm down baby just want to be. èṣù lò ọmọ eléyìí fún ẹ ṣé wàá ti wàá tún ti bá mi gbélé mo ṣúọ wípé ọmọ yẹn kò lè láíláí make advances sí ẹ ìwọ ló tirẹ̀ mọ́ lọ́rùn. ọmọ yẹn ń jẹ́ ìtẹ̀. Spare me that story. Yes, I really don't want to hear it. She keys well. Spare me that story. Very well. You bastard. I know. Lọ́kọ̀ ẹ̀rù ẹ̀. Mo ti gbà. Get out of my house. Ọmọ àjà ṣe mí lórí kan. Àwa méjì ò lè ṣẹ́kù lẹ́nìkan. Jájọ máa lọ. Àjọ dáràn ni jájọ lọ máa ó wà impossible. Àwa méjì ò lè ṣẹ́kẹ́ nìkan dúró. Lé wa pọ̀. Máa pọ̀ lọ́pàá sí. Lé wa pọ̀. Go and pack it. Lé wa pọ̀. Má fọwọ́ kàn mí sẹ́. Maybe lé wa pọ̀. Get inside and pack your things. O lè dálé mi. Get inside and pack your things. Kí ló ṣe? Wọ́n nuisance burúkú yìí. Get Get inside and pack your things. Fẹ́ràn mi, tó o bá ara rọ, o ò ní ròótọ́. O ò lè gbọ́ nǹkan tí mọ́ mi sọ. Bẹ́ẹ̀ ni náà, sórí bí kíbi tápàdà bàbá jókòó sí. Tí ọmọdé bá gun òkè àjà, kò lè rí kankan. Kò lè rí o. Wọn ò dẹ̀ lè tiẹ́ síbi tí ò dáa. Bẹ́ẹ̀ ni, yes. Bùkúnmi, I am highly disappointed in you. You shouldn't be. So ìwọ lè lanu ẹ kó máa sọ ọ̀rọ̀ yẹn àbí? No mommy, no, ẹ má kọ̀ ha. Because nínú gbogbo nǹkan lé ayé yìí, at least ìwọ yẹ kó understand gbogbo struggles mi. Ọmọ gbogbo làkàkà mi lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí, ó dẹ̀ mọ̀ pé mò ń try. Ọmọ pé mò ń try, ó ṣe mí gan. Ọmọ pé mò ń try, no, don't tell me that. Fẹ́ràn mi. Fẹ́ràn mi. Kí ló ń ṣọmọ yìí báyìí? Kí ló ń ṣe náà? Àlọ́ mi dorí òdòrí. Àlọ́ mi dorí ọmọbìnrin kan ẹlẹ́yin ju ẹ̀gẹ́ ogun lójú kí ló ṣẹlẹ̀ náà? Calm down. Oh my God. ọmọ tó ṣe oh calm down náà tẹ̀gbọ́n nǹkan tí wọ́n mi sọ torí Ọlọ́run ìyá yìí ò ṣáà lè jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí yàn wọ́n lè lájú wọn sílẹ̀ kí tàlùbọ́ kó wọ́n náà ó tún ń bẹ sọ. I can't believe you are saying this o tó náà ń bá mi sọ bíi ti báwo okay àwọn ò ní lajú lẹ̀ kí tàlùbọ́ kó wọ̀ ṣé kémi lajú tèmi lẹ̀ kémi jẹ̀dùn arílẹ̀ ni. Because I don't understand. Oh, they so big pay. Nǹkan tó ń sọ yẹn bí pé mi ò try. I'm trying my best now. Ajé mi lagun ìyẹn ni kò jẹ́ kẹ́ mọ̀ now. Ṣé kí èmi lajú tèmi sílẹ̀ kémi wá jẹ́ kọ́kùnrin kan kó sọ mí dẹ̀dùn arinlẹ̀ ni àbí ṣé mi ò try ni. Ọ̀rẹ́ mi, ṣo fẹ́ kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ yá? Ọ̀rẹ́ mi, all these guys, wọ́n wà useful, they are so useless. All these big guys you think pé wọ́n big, àwọn fine boys ọ̀rọ̀ rajà tó ní orí kọ̀ọ̀kan tó fẹ́ ṣẹ́. Kò sórí kan sí pa wọ́n lè ṣe ìdí àbí kó tún gbà lọ́wọ́ ẹ̀. Babe, you need to calm down. Please, ọ̀rọ̀ ọmọ ìyá ni mo sọ fún ẹ. Now listen to me. Èmi fẹ́ jẹ́ kó wáyìn. Èèyàn tí ò tú ẹ. Tó jẹ́ pé tó bá ní kó jókòó ibi tó bá ní ibi tí wọ́n bá tó fọwọ́ gbégbé sí ni gbégbé máa gbé. Tí ò tiẹ̀ ní tí ò ní mì tó bá ń sọ̀rọ̀ fún àbí tó bá ń advice àbí tó bá ní kó jókòó síbì kan tí ò ní mì fún ẹ. Tó yẹ ká dúró fún ẹ aṣọkọ ẹ atẹkì ẹ aṣẹ everything tó nídìí fún ẹ. no farabalẹ̀ o advice ẹ yẹn pattern yẹn mo ti mọ ibi tó ń lọ o ó ti fẹ́ máa jọ pattern bíi pé ẹ bóyá kí n rẹra mi lẹ̀ kí wá lọ fẹ́ àwọn low life kan tí ò já mọ́ kankan àbí what are you trying to insinuate. àwọn low life tó pè yẹn gan-an wá useful jù àwọn gan-an ló yẹ pé ẹjọ́ máa pawó pọ̀ tẹ máa ṣe nǹkan tó máa make sense táyà yín méjì máa dà pàápàá. ẹ má bínú madam pé mo dá yín dúró táyà tí mo ń ṣe yẹn kọ́sọ́mà wa dáadáa ni ṣẹ́rí àwọn táyà tírélà yẹn tá a bá ṣe ẹyọ kan tá a bá mọ iye tá a ń gbà lórí ẹ̀ ó yàtọ̀ sírú àwọn táyà àtọ̀dọ̀ yìí ẹ wá lè fẹ́ rí mi ẹjọ́ sí òsì. no kò sí problem sir kò sí problem àwọn boys tó kọ́ wọn bẹ yẹn èrò pọ̀ bákan bẹ nítorí ẹ̀ mo ṣe ní pé kí ẹ wá sínú mọ́tò bí báyìí sódà a máa lè sọ̀rọ̀ wa dáadáa. àbáwọn bá kò sí nǹkan tó lè ṣe fún yín bá ṣe jọ máa ń jòkó fẹnu já ṣe gbogbo ẹ bóníjẹ̀dí bá ń kọjá ẹlẹ́wà gan-an bá ṣe jọ máa ń ti láì fún yẹn bẹ́ẹ̀ ni stresses ni àwa máa ń pè stresses làwà. It's better ká kúrò ní trenches ká wá sínú mọ́tò yìí wá sọ̀rọ̀. Yeah, okay. So actually mo láwọn questions kan tí mo fẹ́ bi yín ni so kò kí n ṣe pé bóyá mo fẹ́ ṣe tire or anything and they are quite personal so mo máa like tẹ́ bá lè indulge me. wá personal mi wàá mọ̀ bí tán ti ń ta ẹjọ́ sí ríìmù ni àbí táyà. no ẹ má worry because mo kàn fẹ́ béèrè àwọn questions kankan tó jẹ́ pé ó pertain sí life yín gangan tẹ́ ẹ bá ní bínú. Èmi? Bẹ́ẹ̀ni. Ẹ sọ kí ni mo fẹ́ bínú fún? Great. Ṣé ẹ̀yin ti marry ni? Mo marry 40%, mi ò marry ní 60%. Bí ti báwo? Ìyẹn ni pé mo bímọ, bẹ́ẹ̀ mi níyàwó.
mo ti bímọ mo lọ́mọ méjì. àwọn ìyàwó àwọn ọmọ yín yẹn wá ńkọ́. èmi ti kó wọn lọ Kwara wọn wà lọ́dọ̀ mọ́ mi nígbà tí àwọn mi ṣe bí olórí burúkú ọwọ́ kí ẹjọ́ irú mo ṣe fún organizer yìí nìsín kí obìnrin kó dẹ̀ bá tí bá fẹ́ jáde òun àtàwọn ọmọ méjì ókè mo lọ 1 2 rè o ẹsẹ̀ fọ́ o ẹja kíkà o ẹtẹ̀ bá o kí àwọn mi tó máa complete 1 2 ipa wà mẹ́rin bọ́ ẹbẹ́ mi mo léwèrè dànù ni o. okay so torí state of poverty yín ni wọ́n ṣe kúrò. state irọ́ kò sílẹ̀ tó ń jẹ́ state náà. ẹ má rẹ̀ ignore yẹn náà kò sí problem. Sherry mo máa fẹ́ kí mi àti yín kámọ́ra jù báyìí lọ. Mo máa fẹ́ kámọ́ra on a personal note. Sẹ́rí kò sí nǹkan tẹ́ fẹ́ mọ̀ nípa mi tí mi ní sọ organizer ni mi tí n bá fẹ́ ra táyà máa ń lajẹ́ gúnlẹ̀. ẹ má fún mi ní details gbogbo nǹkan báyẹn ẹ̀yin jẹ́ kí n gba nọ́mbà yín so that tó bá di ọwọ́ alẹ́ mo máa pè yín a lè jọ sọ̀rọ̀ mọ́ táìmù lẹ́ máa ń close mẹ́rin. gbogbo ṣẹ́ tèmi ju 7 lọ olórí burúkú ni àwọn tán ṣe kí 7 báyìí èmi èsì sí alẹ́ látijọ́ tí mo ti bá yẹn pọ́ǹpù táyà mọ́tò tí mo ti dé station tán sọ pé àwọn olè ni mo bá pọ́ǹpù táyà tí táyà jò ni èmi náà ti ń ṣe alẹ́ mọ́ mi ń ṣe alẹ́. ìyẹn ti ẹ̀dá so ẹ jẹ́ kí n gba nọ́mbà yẹn. nọ́mbà mi gangan. ẹ ṣáà ní fóònù. mo ní tanná sọ́bẹ̀. ẹ má wọrí all that will change but jẹ́ ká mọ̀ra jù báyìí lọ sọ. ẹ wò tí a bá fẹ́ dọ́dọ̀ wà ní Kwara State máa mú yín lọ ẹ máa lọ rí àwọn ọmọ yẹn kó kàn má dàbí ìgbà tí mo kàn án. apá rẹ̀ gùn ju tán lọ bí wọ́n bá gbé wọn èèwù wọ́n tún bẹ́ jù sílẹ̀ bí igi ẹlẹ́ra ni wọ́n fi ṣe àbí wọ́n bá. I will never poor. Olówó láyé mọ̀ èmi ni mo bá yí sí mi mo kàn ní káláyé ìgbà kan ní wèrè mi màá kàn jókòó ó máa ní ìfẹnujá tó ti máa lọ lórí bench òní sí mansion oh God báwo làwọn ilé ìtẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sẹ́sì Man City gan. ọkọ mi. Baby how far. mo wà sorry má bínú. I'm trying to gbogbo preparations in the kitchen now. But mo ti ready nsìn. So ṣé wà wá jókòó sí dining so that ma be set table. Okay. Èmi gan ṣe ń wò pé oúnjẹ yẹn ti ń pẹ́ pé kí ló ṣẹlẹ̀ nígbà tí èso òkúta ni òun ṣe ìyẹn sì wá lè tó yìí. Okay, kémi máa bọ̀ ní dining. Yeah, kò jókòó so that mo máa gbé nǹkan sí. Okay, wá. Mi tiẹ̀ béèrè lọ́wọ́ kí ni irú oúnjẹ wo ni o prepare àti mo fẹ́ jẹ gangan náà mi tiẹ̀ rántí. No, àtijọ́ sọ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ sí ní prepare white rice àti turkey. White rice àti turkey. White rice. No, èmi ò jẹ white rice and turkey. White rice àti turkey. No. Ìyẹn kọ́ ni mo fẹ́ jẹ náà. Mi understand. Àjọ sọ ká tó bẹ̀rẹ̀ sí ní ṣe náà. Ìgbà tájọ sọ yẹn mo ní appetite láti jẹ white rice. But before you do your preparation, mi ò ní appetite ma. Kí ló ṣe white rice àti turkey? Irú question wèrè wo ló ń bí mi? Ṣe white rice àti Senegal fún mi. Mo sọ nǹkan fún ẹ, èyí dẹ̀ máa bá sọ̀rọ̀ ó dẹ̀ máa bá yàn ágì. Stew yẹn dẹ̀ ṣe dáadáa o. Mi ò stew olórí burúkú o stew tí wàá sọ fi jà tí wíṣkì ti jẹ tipẹ́tipẹ́. Olóṣèlú fẹ́ máa cook fún mi. Okay. Nǹkan tó wù mí jẹ, mo fẹ́ live fish. Live fish. Ẹja ìbéèní. Ẹja ìbéèní, what do you mean by ẹja ìbéèní? Ṣé o ti gbọ́ ìbéèní àgbàdo rí? Ṣé kò sí ìbéèní ẹ̀fọ́ àbí kò sí ìbéèní ewédú? I mean live fish. Life gangan nínú odò gangan ni o. Kò tún ṣe lè tán máa sọ pé wọ́n ní kíní ilé ẹja kan o. No, baby, let me understand. So, mo máa ní kéèyàn lọ sí river. So wọ́n á lọ mú ẹja ní river ká tó wá sí fún ẹlé. Kò bá jẹ́ river Niger ló ti fẹ́ lọ pa. Nǹkan tí mo sọ gangan fún ẹ ni pé as husband tó mọ̀ pé olórí ilé ni mi. So bóyá o bá ti lọ ó máa lọ sọ́dọ̀ àwọn fisherman tó máa ń pa ẹja bóyá ẹjọ́ máa lọ sí odò ni bóyá pẹ̀lú ti fẹ́ lọ rà. So o máa wá choose nínú odò àwọn máa yọ jáde fún ẹ. And meanwhile ẹja yẹn gbọ́dọ̀ lò 10 minutes. Life ni tó bá ti lò 10 minutes lórí ẹ̀pẹ̀ tí òru ó máa dá mo ti tún jẹ mi jẹ life ẹja ni. Baby calm down. Okay. Àwọn pattern tó fẹ́ máa yọ yìí mi like ẹ̀. O rí báyìí tẹ́lẹ̀ náà. Akílódé tó ń ṣe báyìí. Báwo ló ṣe difficult wá kọ́kọ́ jẹ rice náà tó bá dé ti jẹ rice tó fi yẹn ronú náà á dẹ̀ máa sọ̀rọ̀ ẹja later mo ti ṣe wàhálà sí rice yìí náà. Are you okay? Mo rò pé rẹ̀ ò pé
wọ́n ní wọ́n òmùgọ̀ àbí kí ló ń try láti sọ fún mi okay àbí what are you trying to tell me. no baby ma ní sùúrù pẹ̀lú. don't baby me. which kind of nonsense mo sọ fún ẹ àsìbáàlè lé o nǹkan báyìí ló wù mí jẹ mo dẹ̀ ní mi jẹ́ mọ́. no baby o ti change o gbàgbára lẹ̀ rọra máa calm down calm down. okay ìgbà tí o mọ̀ mí wá wá gbọ́ ìgbà tó mọ̀ mí sórí mi mo sì wà olórí ni mí lẹ́yìn ọ̀dọ̀ wa I'm your husband ní ti bá ní mo fẹ́ ó ní mo fẹ́ tó bá wù mí mo lè ní kó lọ sí concussion wa kó dẹ̀ gbédé kíní mi jẹ́ kí dẹ̀ fi pàdánù pé kó lọ rọ́ọ̀sẹ̀ mú don't argue with me which olórí ni mí even okay ìgbà tí mo ti organizer gan tí mo fẹ́ start machine tí mo fi ń pump machine èmi tí mo fi ń pump táyà èmi ni ma start yẹ ó dẹ̀ máa dá mi lóhùn why tó ṣe dá mi lóhùn torí pé I'm the owner olórí ni èmi ni ma dé kó sí èmi ni ma tú táyà ó dẹ̀ máa tú so torí pé èmi ló lórí ẹ̀ I'm the owner right that is what I want. but ọ̀rọ̀ ẹja máa le. no kò lè le. ṣé bí ọ̀rọ̀ ẹja máa le. ọ̀rọ̀ ẹja ò lè le baby calm down máa ní sùúrù now ó ń gùn mí gàlégàlé no as in. mo ń gùn ẹ gàlégàlé. not exactly but you know. ìwọ sọ fún mi sọmọ pé testify ni ẹ tí mo fi ń gùn ẹ gàlégàlé ṣé èmi ló yẹ kí oh my god àjẹmọ ológbò kan ní òjò tajà bá ṣe mo níran wọn nìyẹn o what do you mean I'm talking as èmi bẹ́ẹ̀ sọ̀rọ̀ asọ̀kanulẹ̀ ó bá mi sọ̀rọ̀ láìpẹ́ ẹja ni mo bèrè òtí bèrè àwọn ingredient tó máa fi ṣe gan. o tún fẹ́ sọ. indeed oh god what is it. ìwọ náà lọ fún mi stress mo lọ tọ́lẹ̀tì lẹ́ẹ̀kan lókè mo ti gbàgbé pé mi ò flush mo sáwọ pé òórùn wo ló wá láti bí lọ sókè kó bá mi lọ flush tọ́lẹ̀tì mo sì síbẹ̀. what. water. kí ló bẹ ṣe kí ni. mo ní kó lọ flush mo toilet dẹ lọ flush ó ń bá mi sọ̀rọ̀. no kó tó sọ kò fi taratara make sense now kí ló bẹ flush toilet wọ́n bá lè ní pé kí má bẹnu dì what do you mean by that kí ló tó ṣe lo toilet tó lè flush ẹ̀ fúnra ẹ̀. ẹ gbà mí ní mo mu wáyé wájú mi náà ló ti dó tó ti sọ̀rọ̀ your husband olórí ilé no olórí ilé mo ní mo flush mo toilet lọ flush fún mi ó sọ fẹ́ mi pé ó ń bí mi ó ń bí mi ò ta lè mi ò bí what is kind life of this what is nonsense in this gan. ṣé mi bẹ́ẹ̀ lọ flush toilet. okay o lè flush ló sọ fún mi. no now o fẹ́ lè ní kí n máa bẹ́ẹ̀ nu Jigan now o wrong. èmi ni mo wrong tí bá gbé gbájú fún ẹ. mo dẹ̀ bá àbí níbo ló mo fẹ́ súnmọ́ ọ̀dẹ̀ lọ. wá come here. no. come here. tí bá súnmọ́ ẹ wá come here. wá mọ̀ ẹgbẹ́ mẹ́kánì kankan náà ti sọ́kọ̀ àsìtáni. má sọ̀kò pa ẹnu rí ẹ. bá gbé ní ṣánlẹ̀ kéékèèké àsìkò rí ẹni má ní pé bí ìyá ńlá gbé ní ṣánlẹ̀. ṣé ẹ wà a kàn jáde lọ ṣé o ti chẹ́ẹ̀kì omi àti oil brake oil engine oil hydraulic oil and so ti chẹ́ẹ̀kì nǹkan tó yẹ kó chẹ́ẹ̀kì lára ọkọ̀. baby ṣé òun fọ́ ni màá ṣe check oil màá ṣe check omi iṣẹ́ tiẹ̀ nìyẹn now what's my own with that. àbúrò eléyìí ò pé mo dẹ̀ sọ̀rọ̀ ẹ̀rín dẹ̀ pẹ̀kẹ́ jọ kí ló fọ́nì nínú ọ̀rọ̀ tí mo béèrè pé so ti chẹ́ẹ̀kì engine oil ni o brake oil ni o o ti chẹ́ẹ̀kì omi radiator ni o mo wá sọ̀rọ̀ o wá rẹ́rìn kí ló fọ́nì kí ló tó bá ya wèrè kí ló fọ́nì nìyẹn. no but baby gbogbo àwọn nǹkan tó ń sọ yìí gan mi mọ ibi tó ń wà ibi tó lè dé I've never done all these things you can handle that lẹ́yìn kí mi ṣe responsibilities mi nulẹ̀ I feel like a car is your responsibility you a guy you a man I mean àti pé iṣẹ́ bí ṣe fọ́gá ló ń ṣe. ẹgbẹ́ ní sọ́wọ́n jáde ó lọ sí ọkàn tó bí òfò ní kí tiẹ̀ ní wúlò eléyìí gan-an kò sígbà tí mi ní gbọmọ ọ̀dọ̀ gan yes mo ń jáde lọ check oil ó wá sọ pé duty tèmi ní kẹ́mi check oil. but baby nǹkan tí mo sọ ò pọ̀ jù. ó pọ̀ jù ó pọ̀ fún wàrísì ẹ ó pọ̀ duty mi gangan inú yàrá ló wà àwọn adégbòdù tèmi máa ń gbẹjọ yìí ọmọ wàhálà àwọn lásán wọ́n sọ̀rọ̀ gbé lọ pàtí bó bá ti ń gbé kan ìkejì á máa pariwo ọmọ wàhálà tí máa ń ṣe ni ìwọ̀n bá jìbò
kí ni machine tí mo fi pọ́ǹpù táyà gan kò wúwo tó kíní tí bá ti gbẹ̀yọ̀ kan báyìí ìkejì náà á tún máa gbórí bọ̀ àwọn ló jẹ́ kí n máa ní mọ́sùn díẹ̀ ó tún wá bẹ̀ mí sọ pé duty wo ló lè ju duty àwọn eléyìí lọ duty wo olùwẹ̀ wà lórí ẹ̀ náà èyí ó gbà tó jẹ́ pé mo ń gun express ó yá gbà wá lọ́wọ́ mọ́tò má nẹ́ ó kọjá nínà o. Ibo ló ń raise voice àdúgbò la wà estate la dẹ̀ wà ó máa wọ́n yẹn máa bẹ̀rẹ̀ sí ní wò pé kí ló ń ṣe wá. ìwọ ni wọ́n máa mọ̀ pé kí ló ti torí ẹ̀ ò bá dàrú dá mi lò ó dẹ̀ máa ṣe transfer ibi tí mo ní mo lọ ó yá wà mọ́tò. bọ́ sí bíjà ní kókó tí mo gbẹ mọ́. Mama handle me now kí ló. tọ́sí mi kò wọnú mọ́tò fún mi jàre check ọ́ìlì o. ìwọ ṣí bonnet. èmi ní kí wá sí bonnet máa bọ̀ tí mi bá fi ẹ̀ṣẹ́ yọ gbogbo eyín ẹ̀ dànù ọlọ́sẹ̀ eyín ẹ̀ ò complete tẹ́lẹ̀ ó lọ sí gbogbo eyín ẹ̀ ní eyín 37 àbí 30 kìnnà pé tọ́dọ̀ tiẹ̀ ló dì í gba not kìnnì ẹ̀yin ọmọ kìsì gan àwọn ọmọ wọ ọbẹ̀ yẹn lọ bí gbà tó jẹ́ pé dájú ẹ̀ open the motor and drive ó dẹ̀ má gbàgbé transfer owó tí mo ní o máa ṣe wèrè sọ̀dẹ̀ tún ní wọlé. mo ti fẹ́ wọlé. Ha! God forbid. Orí mi ẹlẹ́dàá mi kọ̀, Ọlọ́run má jẹ́. Sórí gbogbo nǹkan tó ti ẹ sọ yẹn, bí mo ti ṣe imagine yìí kò wọ́ọ̀kì rárá. Kò lè wọ́ọ̀kì o. Má jẹ́ ń tàn ẹ́. God forbid. Láyé. Ọ̀rẹ́ mi jẹ́ ń bẹ́ sọ̀rọ̀ ọmọ ìyá. Ó máa wọ́ọ̀kì. Mi ní kó ló máa wá nǹkan tí ó sọnù káàkiri. Ó ní láti ṣiṣẹ́ ọ̀kan rárá. Dami dá gbogbo iṣẹ́ yẹn in fact. Màá lọ sí tàmbẹ̀yìn. I'll go extra mile láti lọ wo èèyàn tó jẹ́ èèyàn gidi tẹ́mi nǹkan tí máa search dáadáa fún wọn pé èèyàn gidi lélẹ́yìn ọmọ èèyàn tó ń wáyàwó tó yẹ pé ó máa lè fi sábẹ́ aṣọ àníyàn máa ra ẹgbẹ́ ni ó ní láti gbìyànjú tó wà flamboyant. Màmá sọ pé ilé gidi ló ti wá bí ó di bó ṣàtẹ̀ níṣẹ́ kan lọ́wọ́. Babe kò lè work sẹ́ mú nǹkan tí mò ń sọ kò lè work. Ó bẹ́tà kó fọwọ́ rẹ̀ tún ọkùnrin ṣe ju pé kọ́kùnrin kan ti rò pé òun lòun tọ́jú ẹ̀ òun lòun tẹ̀ tóun lè wà any house anytime. No, bring him up. Touch him up. A ní kó túṣẹ́ ní tó fẹ́. Okay but kò lè work èmi mọ̀ baby kò lè work. Babe ó máa work ìwọ dáadáa mi èmi ready láti ṣe gbogbo wa láyé just give me a little time please. Trust me all the way. Mo ń try láti fẹ́ trust ẹ ọkàn mi ọkàn. But the spirit is willing, the flesh is weak. Àwọn fún fún ìfọwọ́rajà kí wọ́n sílẹ̀ kó máa bá títí wọn lọ. Ọba Olúwa ló ní dédé o. Báwọn tèmi lọ sọ pé kíláwọn àlọ sóko tó tó fi ra kó sóko tó bá. Ó dà pé máa kí ló ṣẹlẹ̀? Jágbó. Iná jó. Kí ṣẹlẹ̀? Lábomi. Jágbó. Kí ni? Jágbó. Kí ni? Kí ni ó ṣe fún ọ? Jágbó kí ṣẹlẹ̀? Kí ni ó ṣe fún ọ? Kátàlísì mọ́tò àti kátàlísì mọ́tò. Kátàlísì Jágbó. Ó ti sọ kátàlísì mọ́tò. Tí wọ́n tó ìsínlẹ̀. Ọ̀gá sójà tó gbé sí tó gbé sẹ́fún mi. Sí sójà. Mọ́tò sójà. Ẹ̀jọ̀ kí ni jẹ́ kátàlísì? Iṣẹ́ kí ni ṣe? Jágbó ojú. Iṣẹ́ kí kátàlísì. Nuru. Kátàlísì mọ́tò. Iṣẹ́ kí ni ṣe? Kátàlísì mọ́tò. Iṣẹ́ ìdìbò ni máa ń wà. Kátàlísì mọ́tò. Níjẹta ní sọfọ ti closing kó sọfọ wẹ́yìn closing yẹn nágo méjì àbọ̀. Jágbó ẹni ìjì kátàlísì. Wà á tọ́ ya wèrè ni. Wá má fi èdè rán mi lẹ́wọ̀n tí ẹ fẹ́ bàjẹ́ ni. A ní ìmọ̀ kátàlísì ìmọ̀ṣẹ́ ti ń ṣe. Àwọn ayé ẹ̀fẹ̀ bọ̀ jẹ́. Wo CCTV ti mú ẹ. CCTV ológun mi. Wo Má fi èdè rán mi lẹ́wọ̀n ayé ẹ̀fẹ̀ bàjẹ́ ni. Drone. Lọ́jà rẹ̀ ibo ni kátàlísì máa ń wà. Ìjáde kan. I just finished the job. Oh man, kini. You don't come on stay. Oda. Jágbó. Excuse me. For how long ni ma yẹn ti wà? Kátàkátà ni. Kò sí tí o lè ṣe. Ẹ dúró náà jàre.
ẹ jẹ́ farabalẹ̀ sọ̀rọ̀ ẹ má ní làkínlẹ̀ rántí tó ṣẹlẹ̀ ká gbà pé ó wá padà mú ẹni tó ṣiṣẹ́ ọ̀hún kí ni wọ́n ṣe fún. àánú ẹsẹ̀ àdábì tọ̀dọ̀ mi. Ọlọ́run Nuru mo sọ ẹ mi drone máa ń fò kákàkiri nágo 2 àbọ̀. wọ́n máa bẹ́ẹ̀ dẹ̀ ọ́nà màmá mi báyìí ìyẹn wà stressful well anyway èmi ò tiẹ̀ mọ̀ pé catalyst tó nǹkan yẹn ni máa ń fa kó àbí nǹkan. àwa ni àfiṣe máa àwọn tẹ yẹn ń sọ̀rọ̀ àfiṣe máa ń kan láàánú ni wọ́n yọ tiẹ̀ àwa ní káwa. ló sà ìdánrìsì ẹ̀. Jigan wo mo ti close for today. wà lóye o ti lè lọ́nà jàre sáà lè yọ catalyst ọkọ̀ tẹ̀ tí mo ṣe sí ẹ̀ lọ́wọ́ yìí ká sáré yọ oyún bẹ́ẹ̀ fún wọn. yọ ibi ṣe tà sí. ọ̀nà kí ni o ti jùn asabalata. Emeka. Lesi. jọ wọn padà ta. sọ́ọ̀sì lè rí sí nọ́mbà yẹn. nọ́mbà kí ni ọkọ̀ alẹ́lẹ́ yóò bàdá sábà kì í sàárọ̀ ìmọ̀ 7 ní. Èlò ẹ̀ta. èlò ní ọ̀tá kájà ní sọ̀rọ̀ nọ́mbà dé. 500,000 400 lọ́kà. iná jó mi 35,000 mọ́tà. èyí ó jẹ́ tó wá jalè yóò tó jalè kí ni 35,000 mọ́tà. mo ti ọ̀rẹ́ dé mo tún sùn jáde dé. wàhálà ńlá ni. ǹdẹ́ máa ń kìlọ̀ rẹ yíyọ kátálísì. yíyọ kátálísì yíyọ tí mo yọ kan rí ni ẹ bá láwọn ọkọ mi náà rí. Hello sir. You no come again. Why? Kí n tiẹ̀ tó ń béèrè why. No mọ́tò don dey ready tomorrow. Ada, you go see your motor tomorrow. Kí ni tó ń béèrè why bí kí wọ́n lásídẹ̀ntì kó kú dànù ní ṣe mí kò tún béèrè why. Nuru sori first thing kọ́ ti ń pariwo aṣaba wọ́n kó wọ́n mọ́tò long bus aṣaba straight. Mo ní aṣaba sọmọ ẹ jẹ́ ń gbá aṣaba ni àtàbọ̀ tó 45,000 35,000 mọ́ tà nǹkan. wàhálà tí bẹ́ẹ̀ yóò kó máa o. sílẹ̀ yóò gbẹ̀mí rẹ̀ o. sílẹ̀ kọ́ wá ṣe kí ni. sójà ni máa yọ. ibi tí n ti lọ catalyst rẹ̀. ẹni àkọ́tọ̀ ẹdùn òwúrẹ̀ yẹ. anything panel. ẹ padà bí ọmọ náà AC tí n bá ṣe òtún gbóná mọ́ yóò. sẹ́ni anything panel ẹjọ́ panel. AC tí n bá ṣe òtún gbóná mọ́ ẹ̀wọ̀n kan. bàbí gbé jákì ẹ sì bùtù ẹ. ṣé kò tutù ní àbí fàtẹ́gùn. ẹ bu kọ́kọ́rọ́ mọ́tò wa. ẹ sì bùtù. mò ń wò náà. ṣé kò tutù ní àbí fàtẹ́gùn àbí ń ta yín lójú sẹ́rẹ̀ tí bá ń tàyàn lójú ó ti kó dọ̀tí. ẹ bá mi ṣí bùtù ẹ bá mi ṣẹlẹ̀ ẹ mú kọ́kọ́rọ́ ẹ jẹ́ kí n dá ṣí bùtù kí n bí o jákì jáde. ṣẹ́rí panel anything fender irun máa ń ṣe nọ́dọ̀ mi dáadáa anything panel irun máa ń ṣe ṣẹ́gbọ̀n. ṣẹ́rí ọkọ̀ tí n bá ṣe kò tún gbóná mọ́ láyé yóò tutù kù even kẹ́ páàkì ẹ̀ lẹ̀ yóò mọ̀ tutù kẹ́ ẹ̀ mọ̀ start ẹ̀ yóò mọ̀ tutù. mọ dáhùn ká ṣe ẹ wò ẹ bọ̀ mi sọ̀rọ̀ anything panel anything fender anything ilé ìbàjẹ́ lẹ́kọ̀ọ́. mami tí n bá ṣe é sì tẹ́ bá wọnú ẹ̀ yóò refrigerate bẹ́ẹ̀ ṣe gan rè mo ní mo dá mọ́dà ẹ̀sìn kìíní. ẹ má bínú. jọ sọ jẹ bọ́nẹ̀tì sọ ya wèrè ni èwo ni ẹ̀sìn bọ́nẹ̀tì tó tẹnu mọ́. Bọ̀dá Táyọ̀ ni mo wá rẹ̀. ọmọ Yemi. ọmọ Yemi. wọ́n mọ̀ mi. ń jẹ̀rọ ojú mi ti lọ nára rẹ o. wọ́n ti rí o. wọ́n ti wà. wọ́n kú iṣẹ́. ẹ wẹ̀ so. wọ́n mú ojú mi. ẹ sì bùkún mi rè. bùkún mi ọmọ alájà ní Ṣàgámù olóhùn ní bí wọ́n ti mi ṣe dọ́là lọ́dọ̀ àbòkí. ààrẹ ojú rẹ̀ rè o pátì èbìrì pò kọ́ níbẹ̀ àìkọ̀kọ̀ rẹ̀ kọ́ níbẹ̀. sọ kẹnu bọ̀ lẹ́nu ṣé wèrè ni ọ ni èwo bó ti wà kọ́. ọmọ Yemi ló mu wa. nígbà ojú ọmọ yẹrẹ ńkọ́ sọ tẹnu bọ kọ́sítọ́mà lẹ́nu ni. ẹ sí kìíní jà rẹ. jọ mo fọ wá rí brọ́dà mi fún something important. ok mo ń gbọ́ oya. Ambo. Amúlẹ̀ ni ìyá ẹ̀wọ̀n. Dédé ọ̀rọ̀ Yorùbá má sọ. Wọ́n ṣe wá gbé akọni rẹ̀ kàn kidnap rẹ̀. Mi trust anybody o. Gbọ́dọ̀ jẹ́ òmùrẹ́ mi gan. tó ṣe láyé tá a mọ̀ sí. Nígbà tọmọ mi kú. Ibi ọmọ ẹ̀mí rẹ̀ gbé sọnù. Wé rántí. Ọmọdébọ̀ rẹ̀ kan ti kú rí. Òkú ọwọ́ mi ní ẹgbẹ́ sí. Wọ́n wé mọ́nú newspaper. Táwọn ọlọ́pàá dá mi dún gbogbo. Wọ́n fẹ́ lu tèmi bàjẹ́. Bùkún mi ìyẹn túmọ̀ sí sọfọ ọ̀rọ̀ Yorùbá má sọ àṣírí ìbàjẹ́. Àjọ wa ni. lórí ọ̀rọ̀ rẹ̀ mi ni. ṣé èsì rẹ̀ ò ṣiṣẹ́ ni. rárá. má ṣe kí ìbọn tó wọn bọ̀ jẹ́ kó máa bọ̀ ọ́ máa ṣe. fẹ́ràn mi.
bàbá ẹ̀ dúpẹ́ bàbá yìí ṣe ọkọ mi ẹ bọ́lá ṣe ní kó wá rí fún ẹ báyìí sí àdáfà wà náà bó ṣe wá ń lọ yìí má gbàgbé o ṣe ọkọ mi tó bá ṣe ń kọ́ sórí ó di dandan kọ́ sẹ́sẹ́ ó di dandan mọ tó ń ṣe ní ilé mi ó ní kó ní ọba bú omi sórí o má ṣe kiri o má kọ fẹ kó ní ọba bú ọkọ sẹ adé Ìjẹ̀bú jọ nítorí Ọlọ́run èmi ní plan tó bá ti ń débẹ̀ gbogbo nǹkan tó bá wà valuable tó bá ṣe é tà kó jọ nítorí Ọlọ́run kó má bá ń snap ẹ̀ ní ti máa wá báyà ilẹ̀ fún mi sórí àwọn amáka sábà wọ́n ti ní branch tó sì ń bí o gbogbo nǹkan tá a bá ṣìpù wọlé wọ́n sì ń rajà dáadáa wọ́n ń ra dáadáa kí ni àwọn AC tí máa ń ga 2.5 horsepower bá mi ya bí ẹ̀yìn ẹ̀ mo nídìí orúkọ brand ẹ̀ ni mo nídìí. Dàgbò èrò burúkú ni wọn látọ. Dàgbò jẹgbẹ. Kí ló ṣe lọ́tọ̀ fúlàdì ń dàrú. Ọ̀rọ̀ olè ló ń báyọ̀ sọ níbi tó rẹ́ ti dé fún wa. Kí ló ṣe náà. Béèyàn bá jalè ń lu yìí lákùn kí ni ó tún ṣe. Jọ torí Ọlọ́run AC tí mo jókòó lórí ibùkalẹ̀ ń bì tí mò ń tún ṣe ẹ̀mí ló ní ẹ ti gbé sí ìwánú nínú ọdún yìí. Àwọn èèyàn tún AC ṣe mọ́ ọmọ ìyá àwọn èèyàn tí wọ́n wáìdà ní wọ́n kàn ń wáìdà kalẹ̀ káàkiri AC inú ọkọ̀ òtútù mọ́. Àbá ìṣẹ̀kú lọ jalè kódà. Tó bá débẹ̀ kí ló fẹ́ ṣe. Dàgbòjẹgbẹ sórí ọ̀rọ̀ nuru ogun tàbí jìnnà àfọ̀ọ́ra ifá ọ̀ràn dàrún rẹ̀ yẹn sórí èmi ní àjẹndà o torí dédé ẹni rẹ̀ bá dé orí oyè ní Tinubu náà dọ̀hún òun mo ní lísì àjẹndà mi opinion mi. Inú àjẹndà ẹ máa mú tèmi náà mọ jọ nítorí Ọlọ́run. mo ti gbọ́ first agenda mi we were very very important ẹni brain n sọ fún kí n bá ti dé ọ̀dọ̀ wọn fẹ́ kí sí o bẹ́ẹ̀ni fẹ́ jètè why láì mọ̀ nítorí sọ fún ọ tí ròyìn ọmọ yẹn mi irun dẹ́mi jẹ́ mi níyàjò. Kílé olówó. bẹ́ẹ̀ni kí n kìsì nítorí kan kí n bá kìsì ọ̀nà àṣì ọ̀nà àlà gẹ́dẹ́gẹ́dẹ́ aṣèkiri abúnà ẹlùkọ́ akọ́ wọn pariwo wúrúwúrúwúrú. Níbo la ti wúrúwúrú. Mr. Ọ̀nàlà ẹ̀jọ̀ torí Ọlọ́run tọ́nà bá ti là dá. kò sí kò là. sórí èmi lájẹ̀ndà sórí kí ni heat extractor tí wọ́n wà ń kíṣìn. tókè. bẹ́ẹ̀ni àti water heater. tinú bedroom. àti stabilizer wọn dákun bá ń yẹ stabilizer wọn wò kọ́pà mọ̀fẹ́ òyìnbó aluminium sẹ́ǹdì gbogbo ẹ̀ sáwọn. ìjọba mi bọ̀ ṣé iṣẹ́ ẹ̀sìn gangan ló ṣe ni àbólè ló mú lókòókò. méjì mò ń ṣe é sí mò ń jalè kí n tó bá wà ní ṣùgbọ́n èsì ọ̀wá déédéé mọ́ ó léwu gangan ní yájú báyìí èmi tí mò ń ka sọ mọ́ndínlá kí ló ń ṣe ọ́. jọ nuru jọ ṣé o ti ṣe architect àbí àwọn engineer rẹ jẹ́ sọ́fọ̀ o ti mọ déédéé ibi extractor máa wà ibi wọn máa gbé èsì sí ibi wọn máa gbé tẹlifíṣàn. àìmọye nǹkan tá a lè gbé nu lé ó rí i pé ìdáko tẹlifíṣàn àwọn èèyàn tí máa ń téèyàn máa ń tètè remove ó ní mo sọ ọwọ́ kan ní ń gbé stabilizer ọjà kíní water heater pẹ̀lú wáyà ní. jago. èmi ò ní ọmọ kì í sórí pé mi ò bínú tó bá sí ń kì í máa lọpọlọ rẹ kọ́ mọ́ bá wọn. ọ̀rọ̀ rẹ ó ti yé mi alakọ́rí. àwọn kíní DSTV náà a máa ń rí ta fáwọn ayọyọ condemn ọba ń já.
ṣàlàyé gbogbo ọ̀rẹ́ fún mi pátápátá sórí ọ̀rọ̀ tọmọ mi ó yàtọ̀ sọ̀rọ̀ tèmi àmọ́ ohun tí mo fẹ́ sọ fún ẹ èyí tó bá yẹ kó tẹ́ lọ́rùn lẹ́nu ṣé kémi àti ẹ ká jọ tẹ̀ ká sọ̀rọ̀ ọmọ tìyà. Mọ́mi. Ṣẹlẹ̀ tẹ́lẹ̀ wò kì í yóò pé kí wọ́n máa fún rárá. Bẹ́ẹ̀ ni, kò sí nǹkan tí wọ́n ṣe ní ọ̀pẹ̀ ìṣòro fún wa. Àbí kílẹ̀ ni mo rí. Wọ́n máa wé pẹ̀lú ẹ̀. Ìjà àfẹ́ràn. Ń gbọ́. Bẹ́ẹ̀ ni mà. Àkọ́kọ́ kí lorúkọ ẹ? Orúkọ mi rí Olatayo ayé òun ra bọ́lá ayé rà máa fi sílẹ̀ sí. Olatayo ayé la bọ́lá. Exactly. Thank you darling. Ní gbọ́dọ̀ tún ní ọmọ ìlú wo ni ẹ torí èdè ẹnu ẹ ti jẹ́ kí n mọ̀ pé Jẹ̀bú ni ẹ àmọ́ ibo lọ́dọ̀ yín ní Jẹ̀bú. Yemi agbárun àtúbọ̀ dalẹ̀ wọn àtúbọ̀ dàgbà rẹ ni dédé gbàrẹ́ bá dàgbà tó wọ́n ní dàgbà yá. Ọ̀rọ̀ Yemi tó ń ti bá mi wá ìyẹn bá fún bí àti yé fún bí ikú ẹ̀ ń lọ́kùn ẹ̀ ń bọ̀ ìwọ̀n ẹnìkan bínú Ọlọ́run dédé àwárà àjókòó ànìkan bínú Ọlọ́run. Èmi rọmọ olùkọ́ sàtàn ọmọ orun sọlá oníkan bìlẹ̀jà ọmọ mẹ̀mú ọmọ ẹgbẹ́ yìí rọ́bà ọmọ àgàkánú wo I'm the son of the soil ìyẹn from Elesho. Àwárà ọmọ onígbò má-dé ọmọ onígbò má-wọ̀ àjòjì rẹ̀ bá wọ́ bẹ́ẹ̀ onírun bara ẹni máa fi wọn ṣe nítorí sọfọ́ká. Elesho ló ti wá ní nutshell. Nǹkan tí mo béèrè náà nìyẹn. Irun gbìyànjú àti jẹ́ kí mo sọ fọ ọmọ Elesho ibi wọn ti bí mi nà ọmọ gangan rẹ yẹn we are from the family of 5 èmi the last born. Kẹ́hìn bá dẹ́mọ̀ dáadáa àwọn ọmọ sọ fọ kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni ìtọ́ Ìjẹ̀bú owó ni ẹ̀wẹ̀só ẹ̀wẹ̀só kí lẹ́mí ṣe lóru tẹ́ fi dògùn ọ̀gọ̀dọ̀ sọ̀nà ọmọ alárẹ̀ ẹ̀wẹ̀só ibi wọn máa ń parí ẹ̀sùn má bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ o má bá Jẹ̀bú relé ọmọ alárẹ̀ ẹ̀ náà ti fọ́. Lóòótọ́ bó ṣe kí àwọn Ìjẹ̀bú nìyẹn wọ́n á ní ìtọ́ Ìjẹ̀bú owó ni ṣùgbọ́n náà akékeré Ìjẹ̀bú owó ni. Yemi wọ́n fi kẹlẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ni. Ẹ wọ́n á sọ pé owó ni ok anyway kò sí wàhálà gbogbo ẹ̀ ló ti yé mi ṣùgbọ́n kí ló fẹ́ fún ọmọ mi. Gẹ́gẹ́ bí mi ṣe sọ I study mass communication then I have an OND I'm a little bit learner ojúmọ́ mi tí mi I'm a little bit shy. I will compose myself. Irun mi nẹ kí n fẹ́ ọfà ọmọ ọrùn ẹ ejù mo fẹ́ kíìsì lọ. Bẹ́ẹ̀ni ìyá kíìsì rẹ̀ ń jẹ́ mi. Bẹ́ẹ̀ni. Kíìsì ló fẹ́ fún ọmọ mi. Mọ́mí no ẹ má dá lóhùn ẹ jẹ́ kí n ṣàlàyé nǹkan tó ń ṣàlàyé sọ actually o fi style like kissing. Òun gangan rẹ yẹn mo like kí n jètè mo like kí n kíìsì. Ẹ̀yin ẹ̀kọ́ lèmi wá fẹ́ mo ní kí ló máa fà ẹ́ sẹ́ẹ̀ kó sọ fún mi pọ̀ mo ní kíìsì. No it's just a hobby mommy. Yemi bí ọmọ má ti bẹ̀rẹ̀ ṣẹ́rí ìgbà tọ́dọ̀run ẹ má palẹ̀kùn dé ẹ má ti window ẹ má paná tọ́dọ̀ ẹni lájà má tọ̀nà ká má kíìsì láti bí kíìsì yẹn láti má lọ síwájú àmọ́ mọ́ ọ lọ sí dédé òkú. Ó dà fẹ́yìn ẹ̀ kiri tí ẹ̀ kọ́kọ́ fẹ́yìn ẹ̀ fún mi kiri. Máa ń lo toothpaste dáadáa máa ń polówó ráhùn toothpaste ọ̀kan. Mẹ́rí désàlẹ̀. Ó ti dà ìwà tí mo wá yìí mo máa wà ń bí fóṣù mẹ́ta ni kò sí wàhálà ajọ́ máa wà ń bí ní fóṣù mẹ́ta bẹ́ẹ̀ni oṣù mẹ́ta inú ilé yìí ni mo máa wà. No mommy we can take care of ourselves. Gbogbo ẹ̀ ló máa ṣojú mi kò sí tó máa ṣẹ̀yìn mi mẹ́. Kò sí wàhálà mọ́ kò sọ̀rọ̀ mọ́ ó ti parí.
mufu torí kí bá ń rí ẹ báyìí wọ́n ti máa ń rí ẹ báyìí ó máa ń dá mi lọ́rùn lọ́tọ̀ mufu gbé mi jàre sẹ́yìn ìjójú sẹ́gbẹ̀ẹ́ kan sí ìṣe ẹ́ pọ́pọ̀ ó mẹ́lẹ̀kú. wàhálà ẹ̀ pọ̀ sóti ẹ̀ rí ó ní tí mo fẹ́ sọ fún ẹ. ọ̀rọ̀ wà. wàhálà ẹ̀ sórí àwa alágbòsìn àwa là ń ràn yín lọ́wọ́. lọ́nà ìsí. wàhálà ìtàláì sórí gbogbo ẹ̀yin tí ẹ ti pé 20 ẹ̀yin pàápàá ọ̀yin ọkùnrin 20 sí 40 ayé yín ti rún ó ti dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbòlòpọ̀ nílé ronú àwa là ń gbé yín ro ẹ̀ ní nǹkan kan ní. wàhálà ìyàsìn. kíṣe. àyípo àrùn ẹrún débi pé àwa là ń ràn yín lọ́wọ́ àwa lọ́lọ́run gbé sínú láìfù yín àwa là ń bá yín gbé ọ̀pá yín ró àwa là ń gbé scrotum àwa là ń gbé dixie yín dìde. ilẹ̀ ń tó organizer. àwa lọ́lọ́run lò so ọlọ́run tó ti wà 40 above repair they are beyond repair they are encyclopedia repair wọn ò lè tún wọn ṣe. ó yẹn náà ti tó. àwọn yẹn ti ṣe é kọjá àwọn ṣe é kọjá repair fún wọn ti lò wọn ti lá ó ti yọ ó ti rún ó ti jò ó ti deflate. ó dẹ̀ mọ ó jáde ó budu gbẹ̀sì. ọ̀gá mu tó mu jà. orí kí bá máa gbé ìdúrà báyìí. ọkùnrin owó yìí ó máa ba ẹ̀ jẹ́ o. ọkùnrin náà dà mélòó ní ṣíìsì tó gbé wọ́n sọ pé plywood ló ń lò. mélòó ni gbogbo ṣíìsì. big things ni mo like. yányányá. ó dájọ́ ìbéèrè question kan are you a boxer or a pint? are you a boxer? influencer. ọ̀dẹ̀ mo ní ṣe boxers ló wà bí pátá. pant. ó ti kọ́ ní ẹ̀kọ́ nù. bí bá kílẹ̀ wọ́n lẹ̀ wọ́n máa gbọ́ tù látẹ̀yìn wà á dàbú ẹlẹ́kọ̀ọ́ náà wà gbà. ẹrù pọ̀ lẹ́. ọkùnrin rò ń wò yìí ẹ̀ ń ṣe ẹ́. ó yá dànù ra jẹ́ àárọ̀ lọ́jà. ó dé bẹ̀rẹ̀ tó o dé bẹ̀rẹ̀ ọmọ bí mo ṣe máa ń gbà ó ti gbé gbòòrò. ó ti pé kó mu tó mu. ó jẹ́ rẹ́gí mo gbádùn ẹ̀. dáhùn. Sẹ́míù. sọ́gà ni. Sẹ́míù. olúwa mi o. ọ̀gá. Sẹ́míù. olúwa mi. olówó orí mi ọ̀gá o. ẹ ra sa. yà báwo ni. very well sir very well. Sẹ́míù. ọ̀gá. number 1. ọ̀gá. Sẹ́míù. ọ̀gá mo ń jẹ́ yìí. so ìyá alágbòrè. ìyá mufu. tuwale. jẹ́ kí n bí ẹ. just follow me. mo ń tẹ̀lé iṣẹ́ ẹ̀ ti bọ̀ ń dé. Sẹ́míù. ọ̀gá mo ń bọ̀ lẹ́sẹ̀. a kò bá òṣì. First and foremost, láti gbà rẹ̀ mi ti dẹ́kun bí mo ti try àti touch. Thank God that I've been trying to make it right in front of you. Wàá rí sọ fún mo mú ẹ kúrò láti ọ̀dọ̀ Sẹ́míù yẹ gate mine. Mo kàn fẹ́ jẹ́ kó realize lọ́kàn sọ fún ọ. Fẹ́ yẹ kí mi àti ẹ ká máa gbọ́ra ẹni. Mo fẹ́ kí n take a long thing. Mo fẹ́ ká máa ṣe kí ká máa ná ara ẹni. Mo fẹ́ kí máa fọ́ ẹnu rẹ̀ àbí ẹ̀gbọ́n. ẹ má bínú tí n bá gbọ́ yín yé dáadáa ẹ fẹ́ ká mọ fẹ́ra wa. kájọ máa núra ẹni kí n bá láìkì rẹ mi máa bá ẹ nǹkan rẹ sọ fún ọ kí n bá ẹ sọ ọ̀tọ̀ ọ̀rọ̀ rẹ jẹ sọ fún ọ wàá mọ sọ fún from the bottom of my heart mo fẹ́ máa ṣe kiri mo fẹ́ máa gbọ́ ẹ gidi gan mo fẹ́ máa lá ọbẹ̀ rẹ. ẹ fẹ́ kémi àti yín jọ wà báyìí. bẹ́ẹ̀ni ká súnmọ́ ara ẹni gidi gan. ẹ wo ìyẹn ò lè jẹ o. lọ́nà ìsìn. alágbo ni mí agbo mò ń tà. fọ́gẹ́tì yẹn. ẹ̀yin dẹ̀ lẹ́rọ dẹ́dẹ́ lẹ́kùn dẹ́dẹ́ lẹ́kùn. sórí ẹni rẹ̀ bá ti dé ibi ìdè yìí wà á ti mọ̀ sọ fún ọ̀nà pàkéjì ńlá ọ̀rọ̀ alágbo yẹn ìfẹ́ kí wọ́n kó máa kí agbo rí mi kí agbo rò bá ń kí agbo mi ọmọ oko rẹ̀ mi wà ẹni rẹ̀ bá dẹ̀ wá láti oko dẹ̀ rè o gbọ́dọ̀ ṣe kiri o gbọ́dọ̀ lè strag láti lè ṣe kiri kó mú iṣu kó fi kan ọbẹ̀ ìfẹ́ máa fi iṣu tọ̀dọ̀ mi kí máa fi kan epo tọ̀dọ̀ rẹ̀. ẹ wo jàre ẹ ṣe máa sọ pé ọmọ oko ni sí pẹ̀lú gbogbo ìmúra tẹ́ ẹ mú yìí. I told you something earlier that the moment I got to Lagos o ṣe kiri mo package torí sọ fún ẹni rìn fẹ́. ṣé pọ́ ọmọ oko ní ibẹ̀ ṣe wáyé. confam ọmọ bí ẹ kọ̀ọ̀kan ìdérí ọtí pọ̀ ni. ọmọ bí wọ́n fún bí iye fún bí wà ní nation. bẹ́ẹ̀ ni confam wa I'm the son of the soil. wow wow. so mo like rẹ mo fọ rẹ mo fẹ́ jẹ́ kí n máa ṣe kiri kí n máa gbá rẹ látẹ̀yìn kí n máa kó rẹ kí n máa rún mọ́ rẹ kí n máa rú kí n máa kọ́ igi kí n máa fọ́ igi ṣìmú rẹ. Ẹ bá tẹ̀ wálẹ̀ fẹ́ mi ìyá lè díẹ̀. ọ̀nà sí. bó la ṣe fẹ́ máa ṣe ìyàwó yín kọ́. jọ ọ̀dà kí màá tiẹ̀ káàbà bẹ̀rẹ̀ sí ní fẹ́ lánàá jọ ṣé ṣòfẹ́ lásán ní madam. ṣá máa máa yọ ọ́rá ẹni gbọ́ lẹ́yìn ṣá máa máa yọ ọ́rá ẹni.
ó ti yẹ. ẹ máa yín mi jẹ lẹ́yìn kọ̀rọ̀. ó ń gọgọ rẹ yẹn. ẹ máa yọ mi jẹ ń kọ̀rọ̀. ìyẹn gọgọ rẹ wọn máa gbádùn. àsáré wà àsáré gbà. oh god sórí àjìyàn tù oyin bí mi sọ fún ọkọ̀ kó ní òjì lójújú àìkó jẹ́ kiri gbà. kẹsàrè kàn mí mọ́ di. adé oh god sórí ibi mi lọ́gọ̀gọ̀ sọ fún ọ wà lẹ̀ there is money I'm going to spend for you. ok ìwọ kan sọ fún ọ ti gbọ́ ọ ti gbà àkọ́kọ́ fún ẹ ní 15k kí ṣẹlẹ̀. 15,000. máa fún ẹ 15,000. ìwọ kan sọ fún ọ ti gbọ́ ọ ti gbà. ẹ fún mi 15,000. máa fún ẹ ní 15,000 ìwọ kan sọ fún ọ. èló ni gbogbo gbá tí mo gbé. oh god ó dà kó bá tún sọ fún ọ gbọ́ ò gbà kó sọ fún ọ àti bẹ̀rẹ̀ sí ṣe kí ni ká máa yin ara ẹni kí máa kọ́ igi sọ́dọ̀ rẹ máa fún ẹ ní 50,000 naira. ẹ sì má pariwo torí àwọn ọba ẹ má pariwo kí wọ́n má dá mi lọ́nà. ìwọ kan sọ fún ọ ti gbọ́ ká tún máa yẹn ra ẹni jẹ máa dọ̀bù owó rẹ̀ sórí ìgbà yẹn mo lè ṣí ṣọ́ọ̀bù rẹ̀. yes I will make it real. mo ti gbọ́. ó ti dà. ṣé kásáré ń ra wa lẹ́gbẹ̀ẹ́ gbó báyìí mo ti gbọ́ mo ti gbà ṣé rí bí mo ṣe wà yìí ṣé rí ìṣòro kankan ni mo kàn ní ẹ má jẹ́ kí sẹ́lí mo gbọ́. kí sẹ́mi. sẹ́mi o orúkọ ẹ̀gbọ́n ti fẹ́ mọ dàrú. kí ṣẹlẹ̀. ẹ má jẹ́ kó gbé mọ̀ pé ẹnu ẹ̀ ò bò. jàmítọ̀ ṣé ẹ̀ǹjì wọ́n sọ fún ìwọ tó ti sẹ́mi ẹ̀ tí mi náà ń rọkàn. ṣé rí kí n mọ̀ parọ́ kí n mọ̀ jalè òun náà ó lóun fẹ́ ṣe ń bẹ̀ ó fẹ́ ó kẹnu sí mi àmọ́ mi ò lè gbà fún èmi náà ò lè rolówó lẹ̀ kí wá ní olórí burúkú mọ̀ sí àǹfààní kan ni mo fẹ́ mọ tẹ̀lé. bí èṣe fẹ́ máa rí ní bí èṣe fẹ́ máa rí ní kí ló sọ fún kí sẹ́mi máa mọ̀. tí sẹ́mi ò bá ti mọ̀ àti rí yín ló rọrùn jù láyé yìí máa mọ bí mo ṣe máa rí sẹ́tẹ̀ rí pírọ́blẹ̀mù mi àti sẹ́mi ò ní pé sẹ́mi ò wọ̀wọ́ ẹnu ẹ̀ ò da òórùn ẹnu ẹ̀ ò da síbẹ̀ yìí ni mò ń bá sọ̀rọ̀ látàárọ̀ tẹnu irun àgbo yìí òórùn bí àwọn apps tí mo máa ń tòjọ́ eyín yín tún ta èmi dẹ̀kẹ̀rẹ̀ eyín tó bá ta eyín tó bá wà ń ṣà eyín tó bá jáde tán báyìí ó máa ń dàbí ìgbà pé wọ́n fi ń kọ̀ọ̀kan lára mi ni eyín tó bá jáde báyìí ni mo like. eyín rẹ̀ bá jáde your best of rẹ̀. òun ló máa ń jí mi lẹ̀ bẹ́ẹ̀ yín ṣe ta gan-an. ẹ̀rọ mo ti fẹ́ kọ́ mo ti fẹ́ wẹ̀. ríru èyí rí o mo làwọn bọ́ìsì ń dojú tì í. ayé rẹ̀ jẹ́ ni mẹ́rin o ìwé jago jẹ́gbẹ́ bó ṣe wà nìyẹn mẹ́bìnrin sọ fún mi tètè pín yẹn sọ pé kí n bọ̀. òun gangan rògbè dání yẹn o àgbà nínú àwọn ẹyẹ àbúrò yẹn ń gara. kí ló fi lè ṣe wọ́n fi mi dẹ́kọ̀rẹ́tì lé. omi gbọ́dọ̀ lè máa dà látòkè. ẹ má tán òun gangan rẹ yẹn. ẹ ṣe fàájì nù ẹ má ṣe. ẹyin kí lélẹ̀. n rò gbé yẹn. ẹyin òrò rẹ kọ yìí. irọ́ o ẹyin pápẹ́ yẹ. abẹ́ ẹyin òrò rẹ. sára wọn. ṣé ẹ ti máa ń gbálẹ̀ rẹ̀? ẹ ti máa ń gbálẹ̀ rẹ̀? nuru. ṣáwọn lọ ń dáná oúnjẹ ní àbújá ní. jágbó máa gbọ́rùn sọ. iṣẹ́ ò lọ ṣe bọ̀bọ̀ yìí wèrè ní ẹ̀ o. ó lè sọ fún wa. o mú kúkú yín ọbọ̀ yóò báyìí. torí àwọn oúnjẹ tó lè ṣe. oníjẹkújẹ ni ẹ o. ṣé 360. wo bí ọmọ ọ̀dọ̀ ṣé 360. bàbá sáwà lórí TikTok ó ṣe jù báyìí lọ. jágbó. ṣé ń gbọ́dọ̀ jàre àwọn ẹgbẹ́ ṣe 360 lórí TikTok yìí èèyàn máa yí ni. jágbó jẹgbẹ. sọ́tọ̀ kí ló tó mú ìyá ìtọ̀ bọ̀ báyìí. you are very very demure. ọ̀rẹ́ ọ̀la ẹ̀kọ́ oúnjẹ o kí ló dé tẹ̀ jẹun tẹ́ wú báyìí wọ́n wú gbogbo ẹ̀kan ọmọ tó ṣẹlẹ̀ ní kí ẹbí mi ṣe spagi kẹ́kẹ́ ní kó láta. nuru jágbó owó ọ̀dọ̀ mi ìyá ìyàwó mi rẹ̀ yẹn. lórí burúkú ni ẹ ní ṣorí rẹ èmi ni wọ́n yí po ló ń yí mi po ìwọ tẹ́sẹ̀ kan ò tó lẹ́yìn o rẹ́sẹ̀ bó ṣe rí ìwọ ló dàbí ìgbà tó jẹ́ pé wáìnì ta fi ń wáìnì késẹ́ẹ̀tì táǹkì bọ̀ síìdì níjọ́ bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn lẹ́nu gbọ̀ngbọ̀n mo pè é sọ̀rọ̀ ṣọ́bọ ló yọ ké ó rí bó ṣe rí òun ni èyí tó yẹ kó o ṣe ni wípé eléyìí tó dúró yìí wàá tà yẹn wàá wá fowó ẹ̀ ra ohun tó ń ṣe ohun tó lè fi gbádùn ayé ẹ̀ nìyẹn torí gbogbo eléyìí kò ìrọ̀rùn kọ́ ni fún ẹ kó tó máa ṣẹ́jú bíi màálù tó ti mú dálẹ̀ tó fẹ́ fọ̀ bẹ̀bẹ̀ sí lọ́rùn èmi ni wọ́n yí ipò ìwọ lẹ́sẹ̀ méjèèjì wèrè inú ẹ̀ tó yọ bọ̀bọ̀rọ̀ bí ìgbà tí wọ́n gbómi sínú ẹ̀ kó má panú ìṣòro tó ní náà nìyẹn wàá má bá yí ni ẹ wo fìlà tó dé nínú ilé láì ṣe wípé òjòjò rẹ kóòtù sórí òpin rẹ kí ló ń ṣe yín náà ẹ tí ẹ ń wọlé ẹ tí ẹ ń ṣe bẹ́ẹ̀ oyè bọ́tà ojú tí mo là yìí tó di ẹ bọ́tà mo ní kí gbogbo yín bọ́tà àti wọ́n gangan bọ́tà.
mo ní kó bọ́ta. Bọ́ta. Mo ní kó bọ́ta. Bá ṣàlàyé máa fún ẹ 40. Ẹ̀yin òpó náà bọ́. Ọkọ ọmọ orun ẹ̀ jẹ́. Orí ẹ̀ burú ọkọ bọ́ta ni mo ta ló ní ẹ. Ọkọ ọmọ ta ni wèrè wo ni. Arewa. Wọ́n sì ní. Jẹ́ n sọ fún ẹ. Táwọn èèyàn bá ti wá ọ̀gá yín wá. Ẹ wá pè mí. Mo ti wà ń bí. Ẹ pè mí kí n rí àwọn tí ó wá tó lè wọlé sínú bí kì í ṣe àwọn wèrè yìí. Gbàtọ́ ní àwọn ọ̀rẹ́ ọ̀gá ni tó rẹ̀ mo sì jẹ́ kó wọlé mà. Nígbà tó jọ́rẹ́ ọ̀gá kan. Ọ̀rẹ́ ọ̀gá làwọn wèrè yìí. Àwọn tó ń sínwìn tó ti ya dìgbòlugi lọ́rẹ́ ọ̀gá. Ó dà mo wá pa láṣẹ fún ẹ báyìí. Látẹ̀ní lọ gbogbo ẹni tó bá ti wọ́gà yín wá ẹ máa pè mí kí n rí wọn kó tó wọlé síbí. Ó gbọ́? Ó ti gbọ́? Ó gbọ́ àbò dáhùn? Mo ti gbọ́ mà. Bọ́sì tá ń tì kó lọ sọ fún wèrè tó wà lẹ́nu géètì yẹn. Ní mo ní kó sọ fún tí mo sọ fún ẹ ń sìn yẹn ni kó sọ fún. Pẹ́nikẹ́ni tó bá wọlé wá tó bá lóhùn béèrè ọ̀gá yín ẹ sọ fún ẹ wá pè mí náà kí kọ́kọ́ rí wọn kí mo rú àwọn wèrè tó fẹ́ wọlé síbí kì í ṣe irú àwọn eléyìí ló yẹ kó máa wọlé sílé ọmọ tèmi bí. Àwọn asínwín wọ́n wá yí mi po wọ́n sọ mí di ṣàwáwù wọn. Àwọn bọ́ìsì ṣe bẹ́ẹ̀bẹ́ ìtìjú kankan ò sí mọ́ n kò rí irú èyí rí o ohun tí ó dá lẹ fi yangàn kiri àṣà pálapàla ni ẹ ṣe ṣíọ sí wọn o. Grandma. Kí ló ṣe ẹ́? Mo wà okay. Mo rí tóun. Mo ń wá ìkànnì gẹ́gẹ́ bí chief security officer. Bó ṣe máa BPC ṣe máa rí ni. Ẹ̀sùn mo wá rí tó tún wá ń. Mo wà okay. Ó wà dáadáa. Mo wà okay grandma. Ó ṣúọ̀. Mo wà okay. Ṣáyìn náà wà okay. Mo wà káńpé. Mo wà okay. Ọlátayọ̀ ńkọ́? Wọ́n wà nílé. Wọ́n wà nílé. Ọlátayọ̀ ò sí inú ilé. Wọ́n sí inú ilé. Bóyá wọ́n ti stroll out lọ́nú street. Bóyá. Wọ́n ti stroll out. Bóyá ni. Wọ́n ti jẹ ọkọ̀ mi fò tẹ́lẹ̀ ni. Kò sí wàhálà ó ti yẹ. Grandma. Ẹ ra ma. Wo ohun tó fi ń gbà láti. Aláti. Kò sẹ́ǹdì owó kan sí ẹ̀. Wí mo mi ìjẹyìn lówó. Grandma àṣìṣúà 10 bay. Wo dáadáa. 100 bay grandma. Grandma. Fárẹ̀ balẹ̀. Gbogbo gbà mí. Fárẹ̀ balẹ̀. Ṣé mo bá balẹ̀? Lájú ẹ̀ dáadáa. Kò wo ohun tó ń wò yẹn dáa. Ó yìí tí ì wò dáadáa. Mo wò dáadáa. Wò dáadáa sẹ́. Kí ló ń ṣe fún yín láì pé fún ìfọ́ lójú? Grandma! Grandma kí ni mo jẹ? 1 million grandma! Ó ṣẹ̀ṣẹ̀ rí ìràn dáadáa ní sí. Ṣé kí n payọ̀ mú yín? Ó ti o, má pààyàn fún mi rárá, Ọlọ́run ò ní jẹ́ àrírú ẹ̀. Ibo ni Ọlátayọ̀ wà? Ìyá ọ̀gá. Ilẹ̀kùn padà mọ́ ga lọ́wọ́. Ọ̀gá padà sí wín. Ẹ tẹ̀lé mi grandma. Ẹ tẹ̀lé mi o, àti rí padà tù. Ayé àgàtà. Ẹ máa ṣe nìṣó. Ó yá, go on sọ́hùn. Ẹ ṣe ti fún mi. Ó yá. Màá fọ́kẹ́ mọ́ yín lórí. Atẹ́gùn. Ẹ máa gbà náà. Ẹ bá tẹ́gùn ló ń gbà létí ẹ̀. Continue. Ó yá continue. Sẹ́mi wọ. Mo láìkẹ́ bẹ́ẹ̀. Èmi kọ́ ọ̀gá máa ní. Ó yá. Ohun tí mo nídìí nìyẹn. Ẹgbẹ́nu síra yín lẹ́nu. Ohun tí mo nídìí nìyẹn. Go on sọ. Kò sí wàhálà. Ẹ wo mọ́ mi, èmi ò ṣe mọ́. Ẹ sọ fún nuisance yìí kó kú ẹrù ẹ̀ kó jáde kúrò nílé yìí ni. Mo dé sọ fún yín tẹ́lẹ̀ pé mi ò wọ́kọ́ mọ́, mi ò fọ́kọ́ mọ́. One disappointment to the other, ó ti sú mi ò ṣe mọ́, kó máa kẹ́rù ẹ̀ kó máa lọ. Kó máa kẹ́rù ẹ̀ kó máa lọ. Má ṣe ìyẹn ti bọ̀. Bẹ́ẹ̀ ni, ìwà tó wù tí ò dáa la máa jẹ́ kó mọ̀ wípé ohun tó ń ṣe yìí ò dáa. A máa gbà á lọ́wọ́ ẹ̀ ni. Bá ṣe máa gbà á lọ́wọ́ ẹ̀ la máa wá.
yàtọ̀ sí kissing tí ó ba ayé ẹ̀jẹ̀ yìí èmi ò rí wà tí ò dá lọ́wọ́ ẹ̀ o tó bá dé kò máa lọ ẹlòmíì nǹkan ó mọ̀ wà tó bá lọ́wọ́ ẹ̀ ọkùnrin mi ìwà tó yẹ gbọ́wọ́ ẹ̀ kó mi ò ní kó gbọ́wọ́ sí lára ṣé mo rán ẹ iṣẹ́. ń gbìyànjú àti pẹ́ẹ́tì rẹ̀. ọ̀rọ̀ àjókòó ara ẹ̀ jẹ́ torí mo rí wípé ọmọ tó da ni ẹ́ àlébù kan ṣoṣo tó ní náà ni kissing yìí ni Yemi ṣùgbọ́n lọ́wọ́n àgbàgbára lọ́wọ́ ẹ̀ tó máa jẹ́ ìyàwó ẹ̀ nìkan ló máa kiss. Yemi ẹ ṣe gidi gan mo dúpẹ́ lọ́wọ́ rú ẹ ẹ̀wẹ̀ mẹ́bìnú ṣẹ́rí ní ọ̀rọ̀ kásọ̀wọ́ ká kìsì nǹkan láì kí n kìsì nìyẹn èyí sọ fún ènìyàn lásán ẹni bá love from the bottom of my heart. See, look at me, I so much love you. You are the most beautiful woman I ever met. Jọ̀mọ́ ìbínú dídí inú ìṣẹ̀lẹ̀. You know I love you. Ẹ wò yé mi kó travel kó ló oṣù ọkàn kẹ́ wọn gbé bí ọjọ́ mẹ́ta. Má dákì sí bò wẹ́n. Ebi. Ah, sorry. Ẹni àwa gbẹ́nu tèmi lẹ̀ fún. Bí ọjọ́ àti sọ fún ẹ̀rín ẹbí ojú ẹ̀ wà lójú rẹ̀ and ó ní ọba dẹ́ bímọ dẹ́rẹ̀. I just so much love her. Kí mi ló ẹ́? Aya mi rí. Tó ní ẹjọ́ mẹ́bìnrin ló bá mi bẹ́ aya mi. Àti sọ fún ọkọ níyàn ti kí agbo igba mi. Agbo igba ẹ̀ rè change ojú mi but irú ẹ̀ tó ń ṣọmọ náà mi mọ̀. Ọmọ ẹbí mi. Mo ti gbọ́. Tọ́lù. Mo ti gbọ́ ohun tó sọ. Fílẹ̀. Ṣé wá rí wọ̀? O lè lè ṣẹ́jú 5 nínú ilé ìkó tó kẹ́rù ẹ̀ bọ́ta. Bẹ́ẹ̀ ni ìkà ni ẹ́, ẹni bì ni ẹ́, abatẹnijẹ́ ni ẹ́. Ẹ wá ló kó rẹ̀ sí nítorí wípé ká ní pé o ti rò ó délẹ̀délẹ̀ nígbà tí gbogbo nǹkan yẹn ti ń wáyé kó tiẹ̀ ti rọra pọ̀ gẹ́ ẹ pé ẹjọ́ mo fẹ́ pàkíyèsí yín sí nǹkan ó pàkíyèsí ọ̀gá ẹ̀ sí ìwọ náà mú mọ́ra bóyá ó ń fún ẹ lówó ò ń gbà kò jẹ́ kó lè sòótọ́ jáde ó fẹ́ padà sẹ́sẹ̀ àárọ̀ òun ló ń bá sọ ẹni tó ń ṣe ohun tí ò dáa ló ń bá sọ ẹni tó gbé ẹ̀yin méjèèjì sílé ìjọba sọ nǹkan kan dájúdájú ó ti fi wọ̀n wípé tí èèyàn bá kan géètì tó ní kó ṣílẹ̀kùn òun á fún ẹ 5 million àwọn fẹ́ wá kidnap ọ̀gá ẹ̀ ni ó máa fún wọn lẹ́sẹ̀kẹsẹ̀ wá gbà. ṣé bí 1 million lèmi fún ẹ tó ṣàkóbá fún sí. ó wà báà ni kò sí nǹkan kan tó wà báà ìṣẹ́jú 5 lókù tó máa lò nínú ilé yìí tó ń lọ owó mi ò dẹ̀ máa dáwó mi padà fún mi. àbáyé ẹ̀rọ bọ́jẹ̀. èmi ò fún ẹ lówó mo mọ̀ pé tí n bá transfer owó sí ẹ ẹnu ayẹ wàá lè sọ òótọ́ wàá jábọ́ wàá fi ṣàkóbá fẹ́ ni ọlọ́run dẹ̀ jẹ̀dá lọ eléyìí ò lè kú òun eléyìí wọ́n ló máa kú o mi ò rojọ́ kò ní ṣíǹbò ńgbà tí nǹkan ò ṣí ẹ́ ìgbà tí nǹkan ò ṣí ẹ́ bó bá fọ́ lójú wàá rí ìràn ibi tó máa jókòó tó máa ti ṣe ni ó máa transfer sí mi sínsìn ó ò lè bẹ̀ mí kí n gbọ́ iṣẹ́ ẹ̀ ti tọ́nu léyìí. ẹ sì fi máa gbà lọ mílẹ̀ bí lẹ́kọ̀ọ́. ibi tó wù ẹ́ kó gbà lọ ò bá rìn lọ owó mi ó pẹ́. ìjẹlẹ. pẹ̀lẹ́ ọkọ mi pẹ̀lẹ́. Yemi kí ṣe fẹ́ràn mi. Fẹ́ràn mi ti lóyún. A kàn sọ fún ẹ ní a fẹ́ fi ṣe surprise fún ẹ. Yemi wẹ́ṣẹ̀ àánú mi dùn ó ti gbé ọmọ mi dání. Yemi. Kanayo. Orí ẹ ti dàrú. À ń gbòòrò máa jẹ lọ́wọ́ ikú ẹ̀ ó tún korí báàkì tán lọ́jẹ́ ó spoil ẹ̀ ó jẹ́ jáwọ́ kó inú àpọ̀n tí ó yọ ohun tí ò jẹ́ mọ́ ti máa sọ lóyún tó gbé sínú fún ẹ̀ ó lọ ń bọ́ ọmọ onígbàràgà tó lọ́ mú mọ́lẹ̀ ní ibì kan wàá ti lé ẹ̀dà nínú ilé yìí. àwọn bọ́ìsì ṣe bẹ́ẹ̀bẹ́ ìtìjú kankan ò sí mọ́ n kò rí irú èyí rí o ohun tí ó dá lẹ fi yọ̀bọ̀ kiri àṣà pálapàla ni ẹ ṣe ṣíọ sí wọn o àní kò rí irú èyí rí o ohun tí ó dá lẹ fi yọ̀bọ̀ kiri ó jọ mí lójú.
ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ ló ń pọ́n o ẹ̀yin tó yẹ kẹ́ ẹ tẹpá mọ́ṣẹ́ o níṣẹ́ lẹ̀ ń wojú obìnrin kẹ́ tó jẹun àkórí mi má jẹ́ ń ṣẹrú obìnrin ohun tá a bá ti pè lórí orí ni o a kò gbọ́dọ̀ fi tẹ́lẹ̀ rárá o orí ni kò fi mí ṣe o bàbá o oríṣiríṣi ló ṣẹlẹ̀ láyé yìí o kò má sóhun tójú onírí tán o àwọn bọ́ìsì yìí wọ́n ṣe bẹ́ẹ̀bẹ́ o wọ́n máa ti dorí ohun gbogbo kodò. alápá máa ṣiṣẹ́ adójútì ní ọkùnrin àwọn adójútì ní ọkùnrin alápá ni wọ́n ṣe máa ṣiṣẹ́ adójútì ní ọkùnrin wọ́n fẹ́ ká níbi tí wọ́n kò gbìn sí o àwọn gangan lálápá má ṣiṣẹ́ ọkùnrin o àfàìmọ̀ kí wọ́n má ṣe kọ̀dí kí wọ́n má ṣe kọ̀dí o nínú iyọ̀ o bẹ́ẹ̀ wọn sórí bẹ́ẹ̀dì wọ́n jábọ́ o àpọ́nlé kan ò má sí fún wọn o kò má sí bẹ́ẹ̀ ó ti pọ́n wọn létò àfìgbà tí wọ́n bá dẹ̀ tẹ́ ni àwọn ọkùnrin wọn yóò wọ́n dojú tì ní o wọn ò tẹpá mọ́ṣẹ́ ọwọ́ wọn o wọ́n wá dorí